àbọrú àbọyè àbọ ṣíṣe o mojúbà olódùmarè ọba kọ́dá ọba ṣẹ̀dá ọba lónìí ọba lánàá ọba tẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ forí ṣàgbéjì omi. Mo ṣèbà àwọn irúnmọlẹ̀ wa, irúnmọlẹ̀ òjìkọ̀tún, irúnmọlẹ̀ òjìkòsì. Mo ṣèbà àwọn òrìṣà wa, mo ṣèbà bàbá, mo ṣèbà yèyé, mo ṣèbà olúwo, mo ṣèbà òjùgbọ̀nà, mo ṣèbà gbogbo akọni Ifá pátápátá. Mo ṣèbà ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòore tí gbogbo ọmọ aráyé ń pè ní alápòkà. Mo ṣèbà àwọn tí olódùmarè kó ilé ayé lé lọ́wọ́. Mo ṣèbà àwọn ìyá mi. Kí ìbà mi ṣe ò àdáṣe ní ihun mọ́, ìbà ò gbọ́dọ̀ hun ọmọ ènìyàn. Mojúbà ẹ̀yin ìyá mi àti ẹ̀yin bàbá mi tí ẹ máa wò mí ní àsìkò yìí. Ẹ kú dédé àsìkò yìí o. Ṣé dáadáa la bá yín? Ẹ rí i pé àwọ̀ gọ́gù lénìí. Mo ti ń sá fún glasses tipẹ́, ṣùgbọ́n mo máa wọ̀ láti bẹ̀rẹ̀, ṣùgbọ́n mi like glasses, but ó dà pé mi ní choice. Ó ti tó àsìkò tí màá embrace glasses padà. Olúwo mi Awóyẹmí Fáṣẹ̀yẹ, ẹ káàbọ̀ bàbá mi. Ṣé dáadáa lẹ́wà? Ẹ kú dédé àsìkò yìí, ẹ kú Sunday. Ẹ̀yin ìyá mi àti ẹ̀yin bàbá mi tí ẹ̀ ń wọlé, mo kí yín ní ọ̀kọ̀ọ̀kan, mo kí yín ní èjèèjì. Ṣé dáadáa ni mo bá yín? Ṣé ara le? Gbogbo lé ń kọ́? Ọmọ ń kọ́? Ìyàwó ń kọ́? Ọkọ ń kọ́? Ẹ káàbọ̀, ẹ kú ìsinmi òní o. A kú palẹ̀mọ́ iṣẹ́ ọ̀la. Ẹ̀yin tẹ́ dẹ̀ ṣiṣẹ́ lénìí, ẹ kú iṣẹ́ èní o. Ẹ má bínú pé mo ní mo fẹ́ jáde ní àná, ṣùgbọ́n ó ní oorun ní gbà tọwọ́ ọmọdé. Oorun yẹn ń kù mí gan seriously ni mi ṣe lè padà jáde. So ẹ ṣé mo dúpẹ́ bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ ṣé àdúpẹ́. Bẹ́ ṣe ń wọlé, ẹ bá wa ṣí show yìí. Show tí mo fẹ́ ṣe ní alẹ́ yìí, òun ni show ẹ káàbọ̀ bàbá mi Ọláyẹmí ọmọlẹ́gbẹ́ Sodiq Terry, ẹ káàbọ̀. So ìyá mi Arinola, my sister, ẹ káàbọ̀, welcome on board. So ètò tá fẹ́ ṣe lénìí is going to be very short. Torí mo fi kinní kan sí orí page mi ní ṣé ìjẹta ni or thereabout. So mo lẹ́yìn ìgbà tí mo ṣe ètò lẹ́yìn very sad event tó ṣẹlẹ̀ sí àwọn ọba wa ìyá mi Adédayọ̀ Alfred, my sister, ẹ kú gbogbo gbà. Ṣé dáadáa ni mo bá yín? So lẹ́yìn tí mo ṣe show yẹn tán, mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó sọ̀rọ̀ lórí ẹ̀. So mo wá ṣe update kan lórí page. Mo ní a ò tí kó ifá ńlẹ̀ torí show tí mo ṣe last, that was when we heard that àwọn ọba méjì kú. Nígbà tá gbọ́ pé àwọn ọba méjì kú, òun ni mo ṣe show yẹn. So àṣẹ lórí show yẹn, ẹnìkan ti fi sórí comment section wípé ó mà tún ti pa pé breaking news pé ó tún ti pa ọba mi o nínú ààfin ẹ̀ o. Wọ́n dẹ̀ ti gbé ìyàwó ẹ̀ àti bóyá one other person or bóyá ìyàwó méjì or something. Èmi ò dẹ̀ rí because network ń disturb mi jọ, èmi ò fi bẹ́ẹ̀ rí comment section. Ṣé understand? So tí n bá dẹ̀ ṣe show báyẹn at the end of the day, ẹ káàbọ̀ bàbá mi Ọláwálé Àtẹrẹ. Tí bá ti ṣe show báyẹn, mo máa lọ tún gbọ́. Ṣé understand? Gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ pé ọmọ ọrún mọlẹ̀ lèmi. Gbogbo show tí mo dẹ̀ ń ṣe ń bí tó bá ti jẹ́ serious show, tí ò ń ṣe pé bóyá show tí mo wá cash cruise o, kẹ́ mọ̀ wípé mi kọ́ ni mò ń sọ̀rọ̀. Àwọn ọrún mọlẹ̀ wa ló ń gbẹnu tèmi sọ̀rọ̀. So ìtorí ẹ̀ tí bá ṣe show mi tán gbà mí, màá lọ tún wò, màá wò pé ṣé mi mo sọ̀rọ̀ yìí. But èmi fúnra mi ti mọ̀ pé this is something that I am called to do. Me dẹ̀ ní choice. Èyí tó yẹ kí n ṣe eléyìí nsìn, àná ló ti yẹ kí n ṣe, ó ti wà lọ́kàn mi gógógó. But torí pé orun kùn mí lánàá yẹn ni mi ò ṣe. Now mo wá fi sórí update. Mo ní lẹ́yìn ìgbà tí mo ṣe show yẹn tán ni o, tí mo wá rí news yẹn pé wọ́n tún ti pa ọba mi, wọ́n tún ti jí àwọn kan gbé nínú palace ọba yẹn. Mo wá ṣe show yẹn, mo wá ṣe update yẹn, mo wá ní a ò tí kò fánlẹ̀, ifá tí ń ṣe, wọ́n tún ti pa ọba aládé mìíràn, wọ́n sì jí àwọn olórí méjì gbé. Ojú ti allahu, ojú ti Jesu. Ẹ jọ̀ọ́, ṣé mo parọ́ ni? Ẹ̀yin ẹrú allahu àti ẹ̀yin àgùntàn Jesu àti ẹ̀yin ọmọ yahweh
tí ẹ wá sí orí comment section wá fẹ́ ẹ ń sunkún para yín. Ṣé rí ọ̀rọ̀ yín ò dùn mí o, honestly ọ̀rọ̀ yín ò dùn mí torí pé kí ni brainwashing, mo máa ń sọ fún yín pé brainwashing ó wọ̀ sí ju àrùn jẹjẹrẹ lọ, honestly ó wọ̀ sí ju àrùn jẹjẹrẹ lọ. It takes irúnmọlẹ̀, it takes àwọn òrìṣà láti set free ẹlòmíì tó bá ti wà brainwash, tó bá ti jẹ́ èèyàn kan tó jẹ́ wípé you cannot sit down. When things are happening, you can't sit down for yourself and think and ask yourself some question and ask your leaders in that your ẹ̀sìn àjòjì. Kẹ́ ẹ béèrè ìbéèrè lọ́wọ́ wọn, kẹ́ ẹ béèrè question lọ́wọ́ wọn. Ó mean ní wípé ọpọlọ ẹ ò ṣiṣẹ́ mọ́. Àwọn religious leader yẹn, àwọn ni wọ́n ti manipulate ọpọlọ yín débẹ̀. Ó ju àrùn jẹjẹrẹ lọ torí àrùn jẹjẹrẹ ti gbóògùn sìn. Ẹni tí wọ́n bá ti kó ní àrùn ọpọlọ ní ẹrú ọpọlọ, kò ń ṣe nǹkan tó easy láti liberate wọn nínú ẹ̀. So ìgbà míì tẹ́ àwọn ẹlòmíì bá kọ comment tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo ṣe máa ń bẹ̀rẹ̀ program ni mo máa ń fẹ́ máa tó bá bú mi àbí tó bá sọ̀rọ̀ òdì sáwọn ọ̀rúnmọlẹ̀ wa tó bá ṣe kiri máa èmi náà bú máa ṣe gbogbo ẹ̀ nísìnyí tí ẹ fẹ́ máa bú yín mọ́. Honestly mi ìfẹ́ máa bú yín mọ́ because àánú yín gan ló ń ṣe mí because ọpọlọ yín ò wà in a normal state. A lot of things tí gbogbo yín ń ṣe ní ìlú tẹ́ wà yẹ, a lot of things tẹ́ ń ṣe you people tẹ́ pera yín ní Christian àti Islam, tẹ́ bá try most of nǹkan tẹ́ ń ṣe yẹ ní ìlú bíbáyìí ní abroad ní ibi tí àwọn tí wọ́n ti gbé ẹ̀sìn yìí, tẹ́ bá try yẹ níbi tó ti gbé ẹ̀sìn wá fún yín, is either kó arrest yín àbí kó gbé yín lọ sí mental home because wọ́n máa believe wípé ẹ sick mentally. Ṣé mọ̀ pé ní Nàìjíríà tí èèyàn bá wọ aṣọ tó ti dọ̀tí, tó ti ya, tó ti ṣe kíní tí gbogbo ẹ̀ tí kò look good, tí gbogbo ara ẹ̀ ti ṣe kíní tó rìn ní káàkiri, lẹ máa ń mọ̀ pé eléyìí ti ya wèrè, eléyìí ò wà okay mentally àbí. Bóyá èèyàn kan dẹ̀ ti ẹ̀ dress dáadáa bó wá ń dá sọ̀rọ̀ lọ́kọ̀ ẹ mọ̀ ẹ ti rí pé eléyìí ó wà obvious. Ṣé rí níbí báyìí you don't need to go to that extent. Ó láwọn nǹkan tó jẹ́ wípé they are not normal that you will do tí wọ́n fi máa rò pé o ní mental touch. Òun dẹ̀ ní a lot of you tẹ́ wà nínú ẹ̀sìn àjòjì tẹ́ ń ṣe torí brainwashing ó ti báyé yín jẹ́. So me blame most of you honestly. Ìtorí mo kàn ignore most of your comments. Now I was so privileged to be on a show. Most of you ẹ máa mọ̀ brother Rotimi Daniels. Wọ́n máa ń ṣe show lórí Facebook, náà máa ń wà lórí TikTok. So it's about show tiwọn about humanity generally, about to be àwọn èèyàn ṣe máa wà delivered láti inú ẹ̀sìn àjòjì. Àwọn yẹn specialization tiwọn ni pé kọ́ máa call àwọn olórí ẹ̀sìn yín, kọ́ máa call wọn jáde. So I was on his show was it Ìjẹta or thereabout? And I was privileged to listen to somebody that is close to àwọn ọba méjì tó kú yìí. Even though pé ìgbà tí mo ṣe update yẹn, I don't really know a lot about them. But ẹ̀mí mi ti ń sọ fún mi wípé àwọn people yìí wọ́n ṣe wọ́n the way tó ṣe yẹ kó ṣe. Wọ́n ṣe bó ṣe ń ṣe torí ẹ̀ ni kò ṣe rí bó ṣe ń rí. Ọba kẹta tó escape. Ẹmọ̀ tí irú news yìí tó bá bẹ̀rẹ̀ tó bá jáde, a máa gbọ́ oríṣiríṣi version of the story. Àwọn kan ní ó disappear, ó ọ̀fẹ́ ló gbé kíní kan. At the end of the day, ẹ̀yin tẹ́ bá wà current lórí social media, ẹ ṣáà ti gbọ́ tí ọba yẹn ti jáde, ọba yẹn lòun ò disappear àbí, ṣùgbọ́n ọba yẹn ní wọ́n yìn òun níbọn, wọ́n ṣá òun ládàá, bọ̀ kò wọlé àbí ẹ ṣáà gbọ́, ó kàn ní bruises. Because tó fi lè mú ọba yẹn, tó fi lè lẹ́yìn ìgbà tó ṣe gbogbo nǹkan tó ṣe tó tí ò rán, tó fi lè réré sá. Kì í ṣe pé bóyá wọn ò rí ọba yẹn ń bẹ̀. And according to nǹkan tí ọba yẹn sọ, yẹ ọba kẹta tó escape yẹn ni ó dà pé ọba alára lọ pé. Ọba yẹn sọ pé wá kidnap àwọn, wá pa àwọn ni. Ó ní wọn wá kidnap wọn. And that was exactly tí wọ́n ṣe fún àwọn ọba méjèèjì.
In that interview tí Mr. Wikoko ṣe, bàbá yẹn ní wọn wá kidnap àwọn ni. So àwọn tó pa àwọn ọba méjì yẹn, they were there with the third ọba. But torí pé bàbá yẹn ní àjẹsára, torí pé kò fojú kọ́mọ àwọn irúnmọlẹ̀, torí pé ó ṣe bó ṣe ń ṣe, ni wọn ṣe rí bàbá yẹn pa. So ṣé nǹkan tí mo wá sọ lórí page mi, ṣé mo wá jẹ́ mo parọ́? Ṣojú ò ti Jesu, ṣojú ò ti yahweh, ṣojú ò ti allahu. Tí ẹ̀yin tó jẹ́ wípé wọ́n ti kó yín lẹ́rú ọpọlọ, àwọn religious leader tó jẹ́ wípé gbogbo nǹkan tí wọ́n ń jáde, tí wọ́n ń condemn pé kẹ́yin má ṣe, most of them, they are going behind. Wọ́n ń ṣe. Wọ́n mọ̀ ọ̀ lè wá síta kó wá sọ fún ẹ̀yin wípé kẹ́ ṣe because wọ́n mọ̀ pé tẹ́ bá ti ṣe. Wọ́n mọ̀ wípé àwọn ti show yín ní ọ̀nà nìyẹn. So you will not come through them anymore. Owó tí wọ́n dẹ̀ ń rí látara yín, tí wọ́n fi ń jẹ́ olórí ìjọ, owó yẹn máa stop. Àwọn oríṣiríṣi atrocities tí wọ́n ń commit látara wípé ẹ̀yin jẹ́ ọmọ ọjọ́ wọn, gbogbo ẹ̀ ló máa stop. Ẹ káàbọ̀ bàbá mi Tẹ́rẹ̀ Ọmọládé, ogbà àtọ̀yìn bàbá mi ọdún ayọ̀ ẹjọ́. Ẹ bá wa ṣí ẹ̀ show yìí. Àní ọpọlọ yín máa ṣí, bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, ọpọlọ yín á ṣí. Mi ò blame yín, as a matter of fact, mo àánú yín tí ń ṣe mí sìn, because ẹ mọ̀ ẹni tí ò wà mentally okay kò ní mọ̀ pé òun ò wà mentally okay. Ó dàbí pé èèyàn tí ò wà mentally okay, obviously tí gbogbo ayé mọ̀ pé okay ló kẹ́ wá máa blame ẹ̀. You can't blame the person. Ìtorí ẹ̀ tára wọn bá yàtọ̀, ọ máa ń wá wò pé ṣé àwọn làwọn rí báyìí, àtìgbà wo làwọn ti rí báyìí. Ṣé fẹ́ lọ blame irú èèyàn bẹ́ẹ̀? You can't blame them for being like that. You can blame them pé bóyá wọ́n ṣe iṣẹ́ burúkú kan o tó fi wá result sí outcome nǹkan tó result sí. But during that period tí wọ́n fi ń ṣe kinní yẹn tó fi ń ṣe wèrè yẹn, já fi gbogbo ẹnu pé a lè kú, a lè sọ síbẹ̀ ká kú síbẹ̀. Ẹni tó bá ya wèrè, period tó fi ń ṣe wèrè yẹn, you cannot blame that person. You can blame him or her, bóyá iṣẹ́ ọwọ́ ẹ̀ ló sọ di wèrè, because ẹni tó bá ń fàfàkúfà tó ń mùmúkúmu, tó ń po kẹ́míkà pọ̀, tó bá mú, ó lè ya wèrè. Àbí tó bá tí ara ẹ̀ bá ti yá tán, you can blame that person pé ṣó ti rí kẹ́míkà tó pò pọ̀ yìí, ṣó ti rí ìmúkúmu tó mu, àbí ọmọ kan tó fẹ́ lọ pe orí ẹ̀, torí ẹ̀ wá strong ìdorí títí ẹ lọ, tó wá dà lé ẹ lórí, tó wá ya wèrè, ṣó ti rí pé kò dáa. You can blame that person at that point. But ẹ ṣé bàbá mi Abímbọ́lá Titles, thank you so much for the stars. So but èèyàn tó jẹ́ wípé ó wà nínú situation wèrè yẹn tó sì wà nínú ẹ̀, you know that person is not normal mentally. So if you are even blaming that person, you are wasting your time. So that's why most of you that you will come under my comment section, that you will be fighting for ẹ̀sìn tó jẹ́ wípé òkìrìkà ni nílẹ̀ yín, ẹ̀sìn àjòjì. I don't really blame you guys anymore. Ẹ ṣé bàbá mi Abímbọ́lá. Now kí má sọ̀rọ̀ jù, ẹ jẹ́ kí n sáré pé ẹni tí mo fẹ́ pè, so that mi ní waste time wọn, because mi mọ̀ bóyá ní nǹkan mi tó fẹ́ ṣe, wọ́n lè má lè pẹ́ jù lórí show wa. Ẹ jẹ́ kí n pè wọ́n, so that wọ́n á lè sọ experience wọn, wọ́n á lè sọ báwọn ṣe mọ àwọn ọba yẹn sí, iye àwọn ọba méjì tí wọ́n pa, and hopefully bóyá ọba kẹta tí wọ́n tún pa tán níbì kan ní Kwara or something like that, tí wọ́n gbé olórí ẹ̀. Ṣé understand? So ẹ jẹ́ kí n pè wọ́n, because I don't know. Àwọn kan ní irọ́ ni, ọba kẹta yẹ ó fẹsẹ̀ fẹ́ ni, ó sáré ni, bó ṣe easy nìyẹn. Bó ṣe easy, tó bá jẹ́ wípé ó easy káwọn èèyàn máa sáré, gbogbo àwọn tí wọ́n kidnap tí wọ́n pa, ó yẹ kó máa easy kó máa sáré bẹ́ẹ̀. Ní ti shoot wọn, even in the process ibi tí wọ́n ti ń sá lọ, ṣé wọ́n ní shoot ẹ̀? Lágbára kankan. Okay, àwọn kan bá ẹ má ti jẹ́ sọ̀rọ̀ jù. Ẹ jẹ́ n pè ẹni tí mo fẹ́ pè ká tó continue conversation wa. Ẹ má jẹ́ kí n waste time ẹni ẹlẹ́ni. Let me call him. Hopefully he's available. Ẹni
mi ò mọ̀ wọ́n rí, mi rí ẹni yìí rí. àjọ wà lórí TikTok Mr. Rotimi láti jọ pàdé. Hello Mr. bọ̀bá mi, ẹ má jẹ́ pé orúkọ yín because mi béèrè lọ́wọ́ yín pé ṣé mo lè dárúkọ yín. Ẹ káalẹ́, ṣé dáadáa lẹ wà? Adúpẹ́ mà. Dáadáa mo wà mà. Ẹ kú Sunday. Ẹ ṣé o, thank you so much for accepting to come on my live láti wá share the little experience yín. Torí níjọ́ yẹn tí àjọ wà lórí show brother Rotimi, ẹ mọ̀ pé bẹ́ ṣe ń sọ̀rọ̀ lọ èmi kàn já wọlé ni mo wá bẹ̀rẹ̀ sí ní bí yín ní 1 or 2 question. Ṣé rántí? Yes ma. Mo tiẹ̀ kọ́kọ́ screen record yín, mo wá wò pé kò ní dá pé since mo ní access yín látorí TikTok pé kí n kúkú DM yín kí n béèrè pé ṣé lè wá sórí show mi láti wá ṣe some clarification. So ẹ má jẹ́ n gbà yín ní àsìkò jù. Ẹ jọ̀ọ́ kí lẹ lè sọ fún wa nípa àwọn ọba mẹ́ta tí wọ́n kọ́kọ́ tí àwọn agbanipa tí wọ́n kọ́kọ́ lọ pa méjì nínú wọn tí ẹyọ kan escape. Ẹ jọ̀ọ́ kí lẹ lè sọ fún wa lórí nǹkan tó ṣẹlẹ̀ yẹn. Like àwọn ọba yẹn, ẹ mọ̀ pé most àwọn ọba tó wà ní side Ondo State Èkìtì ń bíbí Oba JP ni most of them. So wow. Olúmọjọ yẹn professor ní Futa. He's a known person tá a mọ̀ dáadáa. So ó dẹ̀ máa ń lórí èmi báyìí ní tó bá ti ń sọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì mi máa ń sọ̀rọ̀ pé mi ò ṣe. So máa ń sọ fún mi pé kí àwọn pé òun máa ṣì gba Jésù lọ́jọ́ kan. Ẹ dúró bàbá mi. Pásítọ̀ ọba ló ń sọ fún yín pé ẹ ṣì máa gba Jésù lọ́jọ́ kan, àbí? Wọ́n pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa ń sọ pé màá gba Jésù, mo kàn máa rẹ́rìn ni. So àwọn ọba yẹ irú èyí tẹ́ dárúkọ ń sìn Jerusalem Pilgrims ni bàbá yẹ, àbí wọ́n ti lọ sí Jerusalem? Gbogbo wọn ní the same thing. Wow. Gbogbo wọn ní the same thing. Àwọn náà máa rí pásítọ̀ tí wọ́n máa kúnlẹ̀ fún pásítọ̀. Ẹ mọ̀ a lot of things like that ní wọ́n máa ń ṣe bíbẹ̀. So èèyàn ò lè sọ̀rọ̀ bí dà pé àwọn ẹlẹ́sìn tìbí àwọn náà pọ̀ ju bíbẹ̀. So ọba yes. So alára yẹn ní ìsìn ìyẹn is a very ẹ ti mọ̀ pé nílẹ̀ Yorùbá alára kò ń ṣọba kékeré. Bẹ́ẹ̀ni. Nínú ọ̀rọ̀ Yorùbá. So adúpẹ́ pé ìyẹn ò fi ra ilẹ̀ bẹ́ẹ̀ náà because ó ní òun sáré lọ, ó ní wọ́n ṣàmọ̀ pé wọ́n ń da ìbọn bò òun. Bẹ́ẹ̀ni. Ó ní wọ́n ṣàwọn gan ládàá dáadáa tó ṣàwọn tó jẹ́ wípé kò wọlé sí lára, òun sì fi làwọn pains kan but àdáyé ò wọlé sóhun lára. Ó sọ bẹ́ẹ̀ nínú interview yẹn. Àwọn ọba àtìgbẹ̀yìn mo mọ̀ wọ́n like olú tí ẹ fún yẹn. Ó máa ń wá sí ọ̀dọ̀ Olúmọjọ yẹn. Ẹ ti mọ̀ pé ọ̀rẹ́ ni àwọn yẹn. Àwọn méjèèjì tí wọ́n pa yẹ ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n máa ń wára wọn lọ. Bẹ́ẹ̀ ni so. Okay. Wọ́n ṣe bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn mà. All right, ẹ ṣeun bàbá mi, ẹ ṣeun. And the other one tó jẹ́ wípé wọ́n wá pa last year, ṣé mọ̀ any information nípa yẹ? Kwara ni ibì kan wà tí ó ń jẹ́ tó ń jẹ́ Èkìtì náà ní Kwara State nìyẹn. Okay. Tọ́lọ́ka mọ́ palace. Bẹ́ẹ̀ ni. Tí wọ́n pa tọ́gbéyàwó ẹ̀ lọ. Okay. So àwọn ọba Rọ̀súlù ni àwọn yẹn. Àwọn ọba Rọ̀súlù. So Muslim ni yẹ àbí? Bẹ́ẹ̀ ni àwọn yẹn bọ̀ ẹ máa rí gbogbo ọtọ́ máa kó àkúnsọ́rùn bọ̀ ẹ mọ̀ ọba tó máa ń kí sàlámà lẹ́kùn tó náà máa ní àlékún sàlámù. Ẹ ti mọ̀ pé kò ń ṣe ilẹ̀ Káàárọ̀ Jíire àwọn yẹn. Bẹ́ẹ̀ ẹ ti mọ̀ nǹkan tí wọ́n stand fún. Ẹ ṣeun. So those are the ọba. So dẹ̀ ní kan náà ti fẹ́ sọ pé torí ó ní ìgbà kan tí Fúlàní tó ń yọ ìlú kan ní ẹnu níbi Àkúrẹ́ bíbẹ̀ wọ́n pè ìlú yẹn ní Ìjàrẹ́. Ìjàrẹ́. Ọba wọn wá sọ bẹ́ẹ̀ ni ọba wọn wá sọ fún àwọn Fúlàní yẹn pé tọ́ bá tó padà wá sílùú nǹkan tó ju wọn bá rí kan fún wọn ọgbọ́n wọn kó màálù lọ ìgbà yẹn náà ní àrà sọ́pà màálù bíi 200 and something. Kò sẹ́ni tó lè mú nǹkan kan kúrò bíbẹ̀. So ọba yẹn náà tí olè bá wá jà ní ìlú yẹn á sọ fún wọn pé kọ́ máa wọrí ibi tán tẹ̀ á kàn bu yẹpẹ bẹ̀ àwọn olè yẹn fúnra wọn máa ń padà wá. So àwọn ọba nìyẹn. Ẹ jọ̀ọ́ bọ̀dá mi, ṣé orúkọ Jésù ni wọ́n fi ń bu ibi tí wọ́n tẹ̀ yẹ tí wọ́n fi ń padà wá àbí lórúkọ allahu?
orúkọ Jésù kọ ọba ìṣẹ̀ṣẹ̀ gidi ní bàbá Ìjàrẹ́ gan tá a sọ tẹ bá dárúkọ Ìjàrẹ́ fún èèyàn ní Ondo State wọ́n ní ìlú yẹn so ṣe Jésù wọn ṣe Muhammed títí wọn ní pé tó bá ti kọjá yìí ẹ nǹkan tó jẹ bá ti rí kò fara mọ́ so àwọn Fúlàní gan lọ bẹ̀ wọ́n last ni wọ́n tẹ̀ ní àwọn fẹ́ rí anybody wọ́n bẹ̀ mọ́. Ó ti dà ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan ẹ ṣé tẹ take time yín láti wá sọ ọ̀rọ̀ yìí mo dúpẹ́ pé ọkàn ẹ ṣé èmi àti yín àtún sọ̀rọ̀ later ṣe gbọ́. Yes ma. Ẹ ṣé sir yes sir ó dàbọ̀ sir. Ṣé ti gbọ́ àbẹ́ ẹ̀gbọ́n ẹni tí mo bá sọ̀rọ̀ yìí Èkìtì state ló ti ṣe BSc Èkìtì state ló ti ṣe masters Èkìtì state ló settle sí. Kí ọba máa sọ fún àwọn ọmọ ìlú pé kó wá gba Jésù kó wá máa lọ sí ṣe rí nǹkan tó ọ ní ohun tó yónú ojú lọ ti mú àbí báwo lọ ṣe ń pè. So tá bá ń sọ fún yín ẹ̀yin tó jẹ́ wípé àwọn pípù yìí àwọn olórí ẹ̀sìn yìí ẹjọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ fún Mr. mo dúpẹ́ omi ò rí orúkọ gbogbo yín but mo rí pé a ti ní up to like about 3 something stars ẹ ṣé mo dúpẹ́ I really appreciate it no matter how little it is ṣe understand. So gbogbo ẹ̀yin tó jẹ́ wípé tá bá ń sọ fún yín ẹ máa lẹ́nu ẹ máa wá sọ́ndà comment section ẹ mọ̀ pé tara yín ló ń sọ fún yín ẹ mọ̀ wípé ó ń jà fún yín ni. Wọ́n ní pé kíní kan máa ń ṣe kíní kan ó lè jẹ́ kóun lọ jà kẹ́kẹ́ mo máa ń láìkì òwe bọ̀ ìgbà míì kì í mọ̀ pa. Wọ́n ní wọ́n torí èèyàn kan gbàwẹ̀ òun ń jọ̀sán. Wọ́n ní pé kẹ́ wake up. Wọ́n ní pé kẹ́ má jẹ́ káwọn pípù yìí kí wọ́n lo ọpọlọ yín mọ́ kẹ́ wake up kẹ́ lè wúlò fúnra yín. Ẹ wá máa defend Jésù tí ò mọ̀ yín rí. Allahu tí ò relate mọ́ yín. Ó yẹ kí bí bá ṣe sọ wípé Olódùmarè àtàláwù the same thing yẹn sì ó yẹ kẹ́ lè lọ sí Mẹ́kà kí àwọn kẹ́ wá sọ fáwọn ará Mẹ́kà wípé ọmọ Yorùbá ni yín o so tẹ́ bá ti wà ní Mẹ́kà yẹ Olódùmarè lẹ máa pe o instead of Allah pé ṣe bí the same thing ni ẹ rí bá àwọn ará Mẹ́kà ṣe máa ṣe yín tí ìsọ̀yẹ gan wọ́n ti ń ṣe yín rábàràbà ròbòròbò tẹ́ bá kàn lọ síbẹ̀ lásán fún rọ́bìṣì tí àwọn tó lágbára láti lọ bẹ̀ àtàwọn tó ń jáwó àtàwọn tó ń ṣe notice me àwọn tí wọ́n ti jẹun tọ́n ti jẹun kú torí pé owó bàbá Ìjẹ̀bú ni gbogbo yín ń wá mírèkù lẹ́ ń wá kiri àtẹ̀yin tẹ́ ń lọ sí Mẹ́kà àtẹ̀yin tẹ́ ń lọ sí Jerúsálẹ́mù gbogbo yín ti dọ̀lẹ́ kalẹ̀ wọ́n ti fi mírèkù ẹ ti wò pé àtẹ bá lọ sí Mẹ́kà yẹ báyìí máì kẹ́ yáwó lọ tẹ́ bá ti dé báyìí owó kankan máa dé from nowhere nítorí ẹ ti ṣe ti allahu ẹ ti fulfill nǹkan tí allahu fẹ́ kẹ́ wálé ayé yín wá fulfill ẹ ṣé bàbá mi níní ọlá bàbá mi Abdullahi mo kí yín abèbí ọdún bàbá mi mo kí yín sà ẹ ṣé ẹ káàbọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe ẹṣọ yìí so tẹ́tọ́ bá ń sọ fún yín ẹgbọ́n nǹkan tí bàbá yìí wí àwọn ọba Jerusalem àwọn ọba JP bí ọba kan ní Ẹdẹ bóyá tìmí ọ̀fẹ́ dẹ náà ni bóun náà ṣe lọ Mẹ́kà lọ́jọ́ kìíní àná tó ń ya picture tó ṣí adé orí kúrò lórí in the name of pé à ń lọ sí Mẹ́kà gbogbo ẹ̀yin ọba ilẹ̀ kóòtù òjíire tẹ́ ẹ bá ń wò pọ́mọ kékeré yìí ló ń sọ̀rọ̀ ẹ máa ṣe mistake ṣó ti yé yín ẹ̀yin ni mò ń bá wí báyìí àwọn òrìṣà àwọn rúnmọlẹ̀ yín àwọn ló ń sọ̀rọ̀ àwọn ló ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ lọ ṣe the right thing késekése lẹ rí o kàsàkàsà ń bọ̀ lọ́nà ẹ lọ ṣe the right thing ẹ lọ gbé Jésù sẹ́gbẹ̀ẹ́ kan ẹgbẹ́ Muhammed àti Allahu sẹ́gbẹ̀ẹ́ kan torí pé kíni Jésù ò lè gbà yín Muhammed ò lè gbà yín Allahu ò lè gbà yín wọn ò mọ̀ yín rí àwọn méjèèjì yẹ wọn ò mọ̀ yín rí bàbá ọba alára tó mọ iyì tó mọ rírì àwọn rúnmọlẹ̀ ẹ ṣáà gbọ́ nǹkan tí bàbá yẹn sọ ẹ gbọ́ nǹkan tí bàbá yẹn sọ nínú interview torí late guy kan wá sórí that same program tí mo ti pàdé máa yìí tó òun náà tó lẹ́nu bèrè irọ́ ni máa yẹn fẹsẹ̀ fẹ́ ni ó ṣe kinní kan
ó kù díẹ̀ mo fẹ́ lè sọ fún pé ìwọ náà Ọlọ́run á jẹ́ o experience nǹkan tí ọba alálàyé experience kí ìwọ náà wá fẹsẹ̀ fẹ́ kárí bó ṣe rí mo fẹ́ lè sọ fún wọn kọ́ máa wò pé àbóyá gẹ́ yìí dájú àbí lady yìí dájú ni mo ṣe kàn ń wò. Because in the name of wípé orí yín ti block wọ́n ti fi yahweh àti allah àti Jesu wọ́n ti fi block orí yín believe nínú nǹkan tí àwọn irúnmọlẹ̀ yín ní wá ṣe findings torí ojú kòkòrò olè gbogbo yín náà most of yín tẹ máa ń kó sọ́wọ́ àwọn babaláwo 419 àwọn oníṣègùn 419 torí mi máa ń sọ lórí ètò mi wọ́n pọ̀ rẹpẹtẹ àwọn babaláwo 419 oníṣègùn 419 wọ́n ti pọ̀ ń sìn because àwọn ọmọ oró wọn ti mọ̀ wípé ìṣẹ̀ṣe ló ń rìn ní sìn àwọn ọmọ oró wọn ti mọ̀ wípé ìṣẹ̀ṣe ló wà invoke nísìn ẹ ṣé bàbá mi Ọlá Kamzi so they are doing everything láti gbá àwọn èèyàn ẹ máa rẹ́ lómi báyìí ó máa lọ máa post picture àti video original babaláwo á lọ máa post ẹ̀ sórí Facebook á create Facebook name or Instagram ẹ ní mọ̀ wípé fake account ni ṣùgbọ́n á lọ máa download videos àwọn babaláwo yẹ tó jẹ́ real babaláwo á lọ máa download video wọn á lọ máa download picture wọn á máa gbé sórí fake profile yẹ tó dẹ̀ ti lórúkọ àwọn babaláwo yẹ á wá fi nọ́mbà kan sí ẹ̀yin gullible people náà ẹ fẹ́ consult babaláwo ẹ̀yin ní pé òkè kó tiẹ̀ gbé yín sójú fídíò kẹ́tì ẹ̀ lè rí bóyá ẹni tí ó wà lójú picture ó correlate pẹ̀lú ẹni tẹ́ ẹ bá pè lójú fídíò ọ̀kẹ́ ní kó send address kẹ́ lọ bẹ̀ gangan ẹ wá kó sọ́wọ́ fake tẹ́ bá ti wá kó sọ́wọ́ fake bóyá wọ́n ti sọ fún yín pé ẹ kàn send 100,000 ká rúbọ fún yín ká ṣe kíní kan in the next 1 month báyìí ẹ máa blow dànù ni ẹ di millionaire àbí kẹ́ di billionaire ẹ wá send 100,000 wọ́n wá ṣe gbogbo nǹkan tó máa ṣe fún yín tán ẹ ní gbọ́pọ̀ ẹ wá bọ́ tẹ̀ wá ní babaláwo fake ní gbogbo àwọn babaláwo náà kò ṣe ní jẹ́ fake because of your greediness because o ti wà nínú ẹ̀sìn àjòjì láti ìgbà tí wọ́n ti bí ẹ o ti rí pé ẹ̀sìn àjòjì ò ṣiṣẹ́ o ti kúrò ńbẹ̀ instead of kó wá calm down kó kọ́kọ́ lọ kọ́ ẹ̀kọ́ náà kó kọ́kọ́ mọ̀ nípa irú èèyàn tó jẹ́ kó kọ́kọ́ mọ̀ ibi tó ti wá ibi tó ti ṣẹ̀ kó kọ́kọ́ mọ̀ nípa ìṣẹ̀dálẹ̀ ò ní lọ ṣe yẹ ò ní lọ ṣe investigation ò ní wá àwọn shows tí wọ́n ti ń sòótọ́ ọ̀rọ̀ táwọn correct babaláwo ti wà ò ní lọ síbẹ̀ kó kọ́ ẹ̀kọ́ kó farabalẹ̀ tó bá jẹ́ pé odindi ọdún kan ni wàá fi kọ́ ẹ̀kọ́ immediately tó bá kúrò nínú ẹ̀sìn àjòjì it's worth more than it ò ní ṣe yẹ wàá wá lọ kó sọ́wọ́ fake wá bọ́ tó bá ti wá lu orí ẹ̀ tán wá bọ́ síta wà máa sọ wípé fake náà làwọn babaláwo fake náà ni babaláwo tí rí nǹkan kan fake yẹn náà lẹ máa kó sí torí pé olè tá a wá lọ sínú ẹ̀sìn àjòjì ẹ̀sìn fast ẹ̀sìn miracle gbogbo miracle tí Jésù ṣe fún yín nínú Bible kò junú Bible lọ mo sì ń sọ fún yín màá tún sọ gbogbo miracle tí Jésù ṣe nínú Bible inú Bible yẹn náà ló ti mọ another place tẹ́tù ti lè rí miracle tí Jésù ṣe òun ni nínú Nollywood àbí Mount Zion gbogbo rọ́bìṣì tí Mount Zion ń ṣe ẹ lọ pé wá kó wá ṣe fún yín níta tó bá lè ṣe gbogbo àwọn churches tí wọ́n ti ń ṣe miracle ẹ pè wọ́n wá kọ́ lọ bá neutral people kí wọ́n lọ ṣe gbogbo miracle yẹn tó bá lè ṣe wọ́n ti plant àwọn èèyàn sínú church wọn tó fi máa ṣe miracle tó bá fẹ́ atẹ́gùn báyìí fùú gbogbo wọn máa ṣubú lọ gbogbo ẹ̀ lọ ti plan gbogbo ẹ̀ lèmi ti lọ èmi ìgbà yẹn mo máa ń gbàdúrà ní pé Ọlọ́run jẹ́ kémi náà ṣubú ṣe báwọn èèyàn ló ń ṣubú yìí tèmi ò tiẹ̀ mọ̀ èmi ò mọ̀ pé ókè kí tiẹ̀ ní ìgbà tó dé stage kan ni mo jókòó pé kí ni ìwúlò ṣubú yìí kí ni ṣubú yìí big because àtúwá church next week àwọn tó ń ṣubú yẹn gan màá wù wọ́n báyìí mo tún da jù wọ́n lọ ókè kí ni ìwúlò ṣubú yín tẹ̀ ń ṣubú ókè èmi náà fẹ́ ṣubú màá dúró sórí ọwájú pastor báyìí màá release ara mi màá mọ̀ọ́mọ̀ release pé kó má dà pé mò ń Steve màá release ara mi pé ó yà wọ́n á ṣe fùfùfùfùfù mi ní ṣubú mo pastor kan ó pray fún mi títí tó di pé mi ò ṣubú ó mọ̀ọ́mọ̀ fi ọwọ́ tì mí ó wá ń tì mí bẹ́ẹ̀ mi náà wá mo ní kí ló dé tí jẹ́ kí n ṣubú fúnra mi má fọwọ́ tì mí tí n bá ṣubú lọ́dọ̀ anointing ẹ̀ máa mọ̀ pé òkè anointing ẹ̀ ló jẹ́ n ṣubú pé ìwọ wá ní kó wá máa ó ṣe bẹ́ẹ̀ yín kó fọwọ́ gbọ́wọ́ lé mi lórí òun pray ó wá ń tì mí ó ní pé kí n ṣubú níbo ló ti ń ṣerú ẹ̀
mo dẹ̀ rọra ṣe kí ni mo ọ̀gá èmi ò ṣubú mo dẹ̀ lajú mi. mo ti ní inú ṣọ́ọ̀ṣì kan rí ìgbà yẹn mo wà kékeré ṣe rí gbogbo nǹkan tí mo ń ṣe sí kò tiẹ̀ jọ mí lójú because I could remember when I was young I was barely 18 mi rò pé mo tiẹ̀ tí pé 18 I was still a teenager mo wà nínú church mo rí bó ṣe ń ṣe oríṣiríṣi mo wá dúró báyìí mo ń wá ń wo gbogbo wọn báyìí mo lajú ẹ mọ̀ gbogbo wọn díjú wọ́n ń gbàdúrà wọ́n ń ṣe jíjí mo wá wò mi mọ̀ nǹkan tó ṣe mí mo kàn ń wò all of a sudden pásítọ̀ yẹn kàn wá gbá mi ní gbò ó wá lé mi kí n bọ́sta ìjọ yẹn ni mi lọ church yẹn mọ́ mo wá bínú pé mi tiẹ̀ ní lọ church mọ́ gbogbo àwọn elders tó wà ní church yẹn and as a matter of fact ní church yẹn choir ni mí o choir ni mí mo wá bínú mo ní mi ò ní lọ church yẹn mọ́ gbogbo àwọn pastors assistant pastors gbogbo wọn ó wá bẹ̀ mí mi ì dá wọn lóhùn mi ò dá wọn lóhùn ìjọ yẹn ni mi lọ sí church yẹn mọ́ àti lọ mountain of fire àti lọ redeem àti lọ CAC àti lọ sẹ̀lẹ̀ àti lọ keru bíbọ́lá lọ rí true parents because nǹkan tí wọ́n introduce wa sí nìyẹn òfútù fẹ́ tẹ̀ ní gbogbo ẹ̀ gbogbo wọn ló wá ń bá babaláwo lẹ́yìn ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ I'm telling you from correct source eléyìí ń ṣe pé dẹ̀sẹ̀ gbogbo àwọn pásọ yìí gbogbo wọn ló wá ń ṣe mi ìdẹ̀ blame wọn àwọn babaláwo tí wọ́n dá wọn lómo blame ẹ̀yin babaláwo wa eléyìí ti kàn yín ó ti kàn yín sìn èyí tẹ́ ẹ ṣe fún wọn tẹ́lẹ̀ yẹ ìgbà ìmọ̀ ni tẹ́ni bọ́dì bá wá sọ́dọ̀ yín tó bá lóun fẹ́ ṣe é ní tìbà ẹ sọ fún ẹni kó lọ tú àwọn tó wà lọ́rùn ẹ̀ kó lọ túlẹ̀ ẹ sọ fún wípé kó lọ sọ fún àwọn tó kó sínú chọ́ọ̀chì ẹ̀ wípé Jésù ò lágbára ẹ sọ fún wọn wípé kó lọ máa sọ fún àwọn tó wà ní chọ́ọ̀chì ẹ̀ àbí mọ́ṣáláṣí ẹ̀ wípé Jésù ò lágbára ẹ sọ fún pé tó bá fẹ́ méèkì owó tí Elédùmarè bá kọ owó mọ́ ó máa méèkì owó kó yé de ọpọlọ àwọn èèyàn ẹ wo ẹ̀yin babaláwo ẹ mọ̀ pé wọ́n rí ìpù yín ni ẹ jẹ́ n sọ àṣírí kan fún yín wọ́n rí ìpù yín níbi tó yẹ kẹ́yin babaláwo ẹ̀yin oníṣègùn ẹ̀yin olórìṣà ibi tó yẹ kẹ́ ẹ ti délé nítorí pé kí ni ẹ̀yin lolódùmarè rán sílé ayé láti wá tún ayé ṣe nígbà tí bàbá mi bára mi àgbọnmìrègún bára ẹlẹ́ṣin ọyẹ Ọ̀rúnmìlà bàbá kúkúrú òkè gẹ̀tì ìgbà tí ìyá mi Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyin ayùn àwẹ̀dẹ kó tó wẹ́ mọ́ ìgbà tí Ògún bàbá mi Ògún lákàáyé ọ̀ṣìmọlẹ̀ gbogbo àwọn òrìṣà wa àtàwọn rúnmọlẹ̀ wa ìgbà tí wọ́n kúrò nílé ayé yìí wọ́n hàǹdì ilé ayé yìí léyìn lọ́wọ́ wọ́n hàǹdì ẹ̀ léyìn lọ́wọ́ ẹ̀yin babaláwo ẹ̀yin olórìṣà ẹ̀yin oníṣègùn gbogbo ẹ̀ ni wọ́n hàǹdì léyìn lọ́wọ́ pé kẹ́ máa tún lé ayé ṣe wọ́n hàǹdì ẹ̀ léyìn lọ́wọ́ wípé kẹ́ máa bà lé ayé jẹ́ ṣé wá ráwọn pastors àtàwọn àfáà tán wá ń bá yín tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ fún yìí wọ́n ríìpù yín ẹ̀ mọ̀ because bí àwọn èèyàn ṣe pọ̀ tó láyé tó bá jẹ́ wípé wọ́n wá ń tọ̀ yín wá direct ni ẹ̀yin gan ẹ̀ ṣiṣẹ́ aṣù yín ẹ̀yin gan ẹ̀ gbà àwọn èèyàn là dáadáa tó dẹ̀ jẹ́ wípé ẹ̀yin gan á dúpẹ́ lọ́wọ́ Olódùmarè gbogbo yìí tó yẹ kó jẹ́ wípé kó wá sọ́wọ́ yín direct yẹ wọ́n ti block yẹ àbí èèyàn tó ní 1000 church member tó dẹ̀ jẹ́ òun nìkan ló ń visit babaláwo tó dẹ̀ jẹ́ pé 1000 church member yòókù ó ti fi Bible àti Quran ó ti fi dè wọ́n lọ́pọlọ tí wọ́n ò lè lọ sí ọ̀dọ̀ babaláwo ṣe ti rí wípé owó èèyàn kan yẹn lẹ́yìn á máa gbà tó bá pa 1 million lára àwọn 1000 tó wà lọ́dọ̀ ẹ wò owó tó máa fún yín ṣípín ní báyìí ni òun ló máa kó èyí tó pọ̀ jù ẹ̀kọ̀kan dẹ̀ lòun máa rí yín àwọn yẹ wọ́n san tithe ní gbogbo ìgbà wọ́n san offering wọ́n san owó ìkọ́lé wọ́n san owó gbá wọ́n san owó àwo ìkan ló bọ́lẹ̀ pẹ̀lú full shares tiẹ̀ tó wá sí orí social media tó sọ fún àwọn member wípé owó oṣù wọn ní January òun lòun ní kódà ó sọ specifically ó ní kò ń ṣe church lónìí ó lóun fúnra ara òun àpò òun lówó yẹn máa lọ so kí lẹ wá ń wò ẹ sọ fún wọn because wọ́n ń ba iṣẹ́ yín jẹ́ ni wọ́n máa wá bá yín ní kọ̀rọ̀ wọ́n wá wọnú church wọ́n wá máa sọ̀rọ̀ burúkú nípa àwọn òrìṣà yín nípa àwọn rúnmọlẹ̀ yín bọ̀ torí pé àwọn òrìṣà wa abiyamọ ni wọ́n agbọ̀dá gbọ̀rọ̀gbọ̀rọ̀
torí pé téèyàn bá tí ìwà specifically ṣó ti yé yín bí irú Ṣàngó ń sìn kéèyàn jalè ń sìn kẹlẹ́ ń wéyàn tó jalè ẹ nídìí láti lọ bá Ṣàngó specifically èèyàn yìí jalè o èèyàn yìí jalè àwọn kan jalè ń bí afẹ́kẹ́ mu Ṣàngó máa mú jáde specifically ẹni tó jalè torí pé àṣeyẹ ìtorí ẹ̀ lọ́ ṣe ń bọ́ ṣó ti yé yín so iṣẹ́ wà lọ́wọ́ ẹ̀yin babaláwo ẹ má jẹ́ ká parọ́ ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ síbi tó rọ̀ wá iṣẹ́ wà lọ́wọ́ wọn iṣẹ́ wà lọ́wọ́ yín iṣẹ́ wà lọ́wọ́ yín gan because it's going to be a big insult pé kí ó gbà tọ́ yín bàbá mi Fádàrè ẹ ṣeun thanks for coming it will be a big insult kí àwọn people kó máa wá sí ọ̀dọ̀ yín kó wá máa ṣiṣẹ́ kó wá gorí ọ̀tá àwọn lọ kó wá máa bú gbogbo àwọn irúnmọlẹ̀ tí ẹ̀yin fi ṣiṣẹ́ fún wọn bàbá ìyá wọ́n lè fún yín lówó gidi o wọ́n lè kọ́lé gidi fún yín wọ́n lè ra mọ́tò fún yín bọ́ ẹ̀ mọ̀ nǹkan tó máa end ẹ̀ because àwọn irúnmọlẹ̀ yẹn gan they are not happy they will not be happy with that they will not be happy with that àfi tẹ́ ẹ̀ bá mọ̀ ló kù àyàfi tí ẹ̀ bá mọ̀ ṣùgbọ́n èyí tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ẹ bá wá mọ̀ ṣe fún tèmi dẹ̀ mọ̀ wípé àwọn irúnmọlẹ̀ ò kí ń fi ara pamọ́ jẹ yín níyà wọ́n máa fi hàn yín ní in one way or the other wọ́n máa fi hàn yín so ẹ̀yin babaláwo ẹ̀yin oníṣègùn ẹ̀yin olóríṣà yín bàbá wa tẹ́dílé mú èmi ò tó advice yín o èmi ò tó fún yín ní instruction mo ti sọ fún yín bẹ́ ṣe ń wò mí yèmí kàn mò ń sọ̀rọ̀ àwọn irúnmọlẹ̀ tí ẹ gbéṣẹ́ wọn dání àwọn ló ń gbẹnu tèmi sọ̀rọ̀ táwọn pastors àtàwọn àfáà burúkú yẹn tí wọ́n bá ti wá ẹ gbé wọn condition ẹ sọ fún wọn wípé kán lọ máa sọ fún àwọn church member wọn wípé Jésù kò wà potent Jésù ò lè ṣe nǹkankan fún wọn ànábì ò lè ṣe nǹkankan fún wọn allahu ò lè ṣe nǹkankan fún wọn kán lọ máa sọ fún àwọn congregation because àwọn pastors àtàwọn àfáà yìí àwọn ìmáàmù yìí àwọn ni wọ́n ní direct access láti tú àwọn tí wọ́n dè àwọn ló easy jù ẹ rò pé tí bàbá Adébóyè tó bá bọ́ sí kàǹpù ẹ̀ lẹ́yìn sìn kó wá bọ́ síbẹ̀ kó wá ní my children bó ṣe máa ń pè wọ́n I just want to tell you that we have been in darkness for years ẹ mọ̀ bí bàbá ṣe máa ń sọ̀rọ̀ I want to apologize that I have misled you for all these years. I want to tell you that ẹ̀sìn àjòjì that we are practicing is not for us. Àti bàbá tó máa ń sọ̀rọ̀ bí mo ṣe sọ̀rọ̀ ń sìn bàbá Kúmúyì kóhun náà bọ́ síbẹ̀. Ẹ rántí ìgbà tí bàbá yẹn ní pé káwọn èèyàn máa wo tẹlifíṣàn mọ́. Ẹ rí báwọn èèyàn ṣe bó ṣe kọ̀ǹkọ̀ bó ṣe admit tí wọ́n wo tẹlifíṣàn. Later òun náà ló tún ní pé kó lọ máa wo tẹlifíṣàn padà. Ṣé wọ́n lọ máa wo tẹlifíṣàn sìn? Tẹ́ bá délé Deeper Life ń sìn ẹ bá tẹlifíṣàn. Láyé ìgbà yẹn táwa sì ṣẹ̀ṣẹ̀ ń grow up ọ̀hún wo tẹlifíṣàn. So àwọn bàbá yìí àwọn religious leader yìí àwọn ni wọ́n lè easily tú ọpọlọ àwọn people yìí. Kí bàbá Adébóyè wá sọ fún wọn pé we have to go back to the ways of our ancestors. Kódà because ó láwọn ẹlòmíì tó jẹ́ wípé wọ́n máa ń gbẹ̀sìn ju ẹni tó gbẹ̀sìn lé wọn lọ́wọ́ lọ. Kódà kó jẹ́ pé àti ẹ̀ máa ṣe ráwọn kọ̀ọ̀kan tí wọn ò ní gbọ́. But majority torí folofolo ni wọ́n ń ṣe folofolo wọn ò ní ọpọlọ tí wọ́n mọ́. Ó ti brainwash ọpọlọ wọn. Àwọn irúnmọlẹ̀ nìkan ló lè tú wọn sílẹ̀. So ìtí àwọn orú bàbá yẹn bá bọ́ sí congregation wọn tí wọ́n sọ we need to follow the ways of our ancestors. Orúkọ Jésù is not potent. Ayé yín á máa bàjẹ́ sí ni bẹ́ẹ̀ ṣe ń pe lórúkọ Jésù yá ayé yín ò lè dá. Ìlú yín á máa bàjẹ́ sí ni bẹ́ẹ̀ ṣe ń pe lórúkọ Jésù yẹ ìlú yín ò lè dá. Àwọn kọ̀ọ̀kan tó jẹ́ wípé wọ́n sì lówó ní Nàìjíríà tí wọ́n sì lówó díẹ̀díẹ̀ tó ń ná àánú yín ṣe mí ẹ̀ ń wò pé kò kàn yín ẹ ti gbàgbé wípé olówó kan láàrin òtòṣì mẹ́fà òtòṣì lòun náà máa kan ní ó máa kàn yín kò ń ṣe gbogbo nǹkan lówó lè ṣe
ẹ wo àwọn ọba tí wọ́n pa ní Paraba ṣé fẹ́ sọ pé wọn ò lówó at least wọn lè má jẹ́ millionaire because or billionaire because nǹkan tó fi mú wọn tí wọn ò lè ní tó lè ní bulletproof car tó ti yé yín bí àwọn pastors ṣe ní bulletproof car ẹ ṣáà rí Apostle Solomon lọ́jọ́ kìíní àná ọpẹ́lọpẹ́ bulletproof car lára òun àwọn sàǹdẹ̀rí ẹ̀ tó tẹ̀lé lẹ́yìn tí wọ́n wọ bulletproof car ẹ wo bí wọ́n ṣe fi wọ́n ṣe ẹ wo nǹkan tó fi wọ́n ṣe so àwọn ọba yẹn sìn a lè ní wọ́n ń ṣe bílọ ní àwọn olówó púpọ̀ débi pé wọ́n máa ní bulletproof car but èmi believe pé wọ́n wà okay at least wọ́n ò tọrọ oúnjẹ jẹ wọ́n ń lo generator tí náà ò bá sí wọ́n ń rí òde lọ wọ́n wà okay àbí ìgbà tí insecurity dé ṣé kò mẹ́mí wọn lọ okay ká wá ní pé wọ́n wò pé ọba là wá ebi òkùnkùn pa wá àrùn jẹjẹ generator wà mẹkánò wà tí nepa bá ti múná lọ àti ṣáná sí à ń lọ sí party à ń ṣe gbogbo ẹ̀yin aráàlú tẹ́ ń sọ́fà ẹ wò ẹ̀yin máa wà alright ká zoom pé wọ́n ń sọ bẹ́ẹ̀ nínú ìyẹ̀wù wọn ẹ jọ̀ọ́ ṣókàn wọn àbí ó kàn wọn gbà tó dé time of nǹkan tí owó ò lè rà nǹkan tí comfortableness wọn ò lè rà if there is a word tó lè téèyàn pé comfortableness kò ṣèdè bàbá mi so kò tí ẹ kàn mí mo tiẹ̀ fẹ́ máa búṣà òyìnbó mo fẹ́ máa búṣà ìdànù ńsìn ni because ó ń dùn mí ni ó ń dùn mí ó máa ń dùn mí pé mi kọ́ àwọn ọmọ mi ní Yorùbá láti ilẹ̀ ńgbà tí mo dé ìlú yìí pé mi kọ́ wọn láti ilẹ̀ ńgbà tí mo bí wọn nílùú yìí torí ìlú yìí ni mo bí wọn sí àwọn ọmọ Mexico àwọn ọmọ tó tá máa ń pè ní kílọ̀kìtẹ̀ ní kókóyé ń bíbà àwọn ọmọ Arabs àwọn ọmọ Chinko láyé English ní second language wọn láti kékeré lẹ ti máa gbọ́ wọn tó máa sọ èdè wọn tó máa sọ èdè abínibí wọn kò sí ọmọ kòkòyé tó bí sínú ìlú yìí ló máa sábà bí gbogbo àwọn ọmọ wọn sí most of them wọn kì í níwèé wọn máa ń gborí omi wọlé ni tọmọ wọn bá ti pé 21 ló máa ń sábà fáìlì ìwé fún wọn ṣe rí gbogbo àwọn ọmọ tó bí inú ìlú yìí ló ti máa gbọ́ èdè wọn tó bá ń sọ èdè wọn báyìí máa rò pé ọ̀dẹ̀dẹ̀ lu wọn rí o because tí àwọn ìyá wọn ò bá ti níwèé hàn lè lọ lú wọn so wọn ọ̀dẹ̀ lu wọn rí inú ìlú yìí ló ti bí wọn mọ́ ó dìgbà tó bá tó pé 21 years kó tó lè fáìlì fún ìyá wọn lamẹ́ríkà mo ń sọ mi sọ UK mọ̀ pé mi ò gbé UK but mo mọ̀ pé something like that náà wà UK torí mo máa ń gbọ́ táwọn èèyàn máa sọ pé àwọn ọmọ India ní UK ẹ máa gbọ́ tó máa sọ India níbí báyìí náà àwa ni nǹkan ní nǹkan Ifá ti sọ ó ní ohun olóhun ló máa ń wù wọ́n ohun olóhun ló máa ń yá wọn lára nǹkan tí wọn ò kí ń wù wọ́n ẹ wá tún wá ní privilege ẹrẹ́yàn tó já yín sí ẹ wá sunday comment section ìmí inú yín ó ń fi social media ó fi ń pa ìrònú rẹ ni ẹlòmíì inú yín 101 ló ń ṣe ìmí gan 100 ló ń ṣe ẹ wá síbẹ̀ God tí ò ṣàánú yín láti ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ yín grandma yín wọ́n ṣe ṣọ́ọ̀ṣì tó fi kú ní ayé wọn ò sunwọ̀n màmá tó bí yín bóyá èyí tó sì wà láyé wọ́n sì ń ṣe ṣọ́ọ̀ṣì títí di ọ̀la kò sí yàtọ̀ nù láìfù wọn ẹ̀yin náà ẹ gbé ṣebí wọ́n ní ìran mẹ́ta kì í tòṣì ni ìgbà tó tẹ́tí wò pé ok látàgé ìgbà girama yín gan ó ti èsì bẹ́tà díẹ̀ but bó ṣe ń lọ báyìí ni kíní yẹn ń wọ̀ sísí ṣé kò yẹ kẹ́ ti lo gumption yín pé ó dà pé kíní yóò fẹ́ ṣiṣẹ́ mọ́ o àwa ń sọ fún yín pé orúkọ Jésù ò ṣiṣẹ́ a sọ pé ojú ti Jésù because ṣé ojú ò ti Jésù báyìí àwọn ọba Jerusalem pilgrims àwọn ni wọ́n pa but ọba alálẹ̀ ìkan ó ṣẹnu yánmọyànmọ ó wá sí under comment section mi ó ní jẹ́ kí tó bá jẹ́ pé wọ́n kọjú ìbọn tó bá kọjú ìbọn sí máa yẹn wàá rí pé àwọn rúmọlẹ̀ yẹ gan wọn ò ní lè gbálẹ̀ because èrò pé Allah ẹ̀ ń fi Allah ẹ̀ fi ń wé Olódùmarè Allah tó jẹ́ wípé wọn ò bí ya láya bàbá lákù bàbá ẹ̀ dá Jésù tó jẹ́ wípé wọn ò bí ya láya bàbá lákù ẹ̀ Yahweh gan wọn ò bí dá láti fi ara wé àwọn irúnmọlẹ̀ tiwa lẹ́yìn wá lọ ń compare wọn pẹ̀lú odindi Olódùmarè
so torí pé ẹ ti rí wípé òfúùtù fẹ́ẹ̀tẹ̀ ni àwọn tẹ́ ń tẹ̀lé gọ̀ọ̀gọ̀, ẹ ṣe àgùntàn fáwọn kan, ẹ ṣe ẹrú fáwọn kan, ẹ wá rò pé bẹ́ẹ̀ ni àwọn irúnmọlẹ̀ tí wá ṣe rí. If you tó bá ti experience ni kó lọ jókòó sẹ́gbẹ̀ẹ́ kan, tó bá ti experience. Tó bá jẹ́ wípé ọ̀wọ̀ lásán ló wà lára ọba yẹn, ọ̀wọ̀, kó bá tiẹ̀ ní iṣẹ́ lára, tó bá jẹ́ wípé ọ̀wọ̀ lásán ló wà lára ọba, ọ̀wọ̀ ló ṣe sára ọba yẹn, wọ́n máa miss mọ́tò yẹn. Ìfangbọ́, wọ́n máa miss, àwọn olè yẹn máa miss, àwọn ọba yẹn máa ti lọ tán kó tó wò pé ọba àwọn ìmọ́tò ta fẹ́ ṣe ni nǹkan máa ṣẹlẹ̀, nǹkan kan á ṣẹlẹ̀, wọ́n máa miss ẹ̀. Iṣẹ́ ọ̀wọ̀ nìyẹn. Àwa ń sọ wọ́n torí kíní kan ṣiṣẹ́ kíní kan ẹ̀ ń gbọ́nwó ẹ̀ sáwò, àánú yín ṣe mí. Àtòyìn tì. Ẹ̀yin tó jẹ́ wípé tá bá ń sọ̀rọ̀, tá bá ní pé kẹ́ ṣí ọpọlọ yín, níjọba tó dáa, níjọba tó dáa tó lè save yín, èyí táwọn orúnmọlẹ̀ yín tún wá ní tẹ́ tún lè lò at your own, for your own advantage. Ẹ wá máa defend torí pé wọ́n ti gbé ìwé wèrè kan fún yín, ìwé story book tí ò ṣàǹfààní kankan, tí ò ṣàǹfààní tó yẹ pé the only àǹfààní tó ṣe òun ni pé àwọn tí wọ́n study ẹ̀ dáadáa, tí wọ́n máa wá lò tó fi máa manipulate orí yín, àwọn yẹn nìkan ni ìwé yẹn ṣe àǹfààní fún. Àwọn tó gbé ìwé wá fún yín, tí nǹkan kan bá ṣẹlẹ̀ lù wọ́n gbìm bí ogun báyìí, wọ́n á kó gbogbo oríṣiríṣi nǹkan ogun ìjà síta ni. Ẹ̀yin tí yín bẹ́ ṣe wà nílẹ̀ kóòtù òjìrè yẹn, ká tiẹ̀ bá wa sọ pé Nàìjíríà ṣèwò, bẹ́ ṣe wà ní Nàìjíríà yẹn ń bẹ̀ yẹn, Elédùmarè ò ní jẹ́ arógun. Tí ogun kan dé lọ́la báyìí gbìm, Jésù ni ẹ mọ̀ pariwo àti láìláì làlá o. Ṣé ti rí pé ayé yín ó ti dà ká má sọ mí? Because Jesu ò lè save only 2 people, only 3 people lọ́wọ́ àwọn agbanipa. Jesu ò lè gbà wọ́n, ká má wá sọ pé gbogbo almost more than 250 million people ní Nàìjíríà. Ṣé rí pé ẹ lè afford ogun nílùú yẹn? Ẹ lè afford ogun. Ibi tí àwọn baba ńlá baba wa tó ní agbára dé, tí wọ́n bá gbé nǹkan ogun sílẹ̀ báyìí, ó ní ọ̀rọ̀ tí wọ́n lè sọ sí nǹkan ogun yẹn tí kò dé, tó máa yìn tí ò ní ṣiṣẹ́, tí wọ́n máa start ẹ̀ tí ò ní ṣiṣẹ́. Ṣùgbọ́n ẹjọ́ ṣe bí nǹkan tẹ́ bá ní lẹ máa lò, nǹkan tẹ́ bá mọ̀ lẹ máa lò. Ẹ̀yin tó yẹ pé ẹ ti ká sáàmù sórí yín, sáàmù yẹn sìn láti kékeré làwa ti ń gbọ́ pé máa ń ka sáàmù. Gbogbo àwọn tèmi mọ̀ tó ń ka sáàmù láyé yìí, ayé wọn ò dá, ayé wọn ò sunwọ̀n, ayé wọn ò sunwọ̀n. Sáàmù ni bí nǹkan míì. Ẹ fẹ́ fi sáàmù wé ká kífá, ẹ fẹ́ fi sáàmù wé ká pọ̀fọ̀. Ṣùgbọ́n mi ò blame yín torí wọ́n ti demonize ẹ̀ fún yín. Wọ́n ti sọ fún pé kò dá. Ẹ dẹ̀ mọ̀ wípé téèyàn bá fẹ́ mú èèyàn, ẹni tó bá fẹ́ mú alágbára, nǹkan alágbára ẹ̀ ló máa kọ́kọ́ attack. Ìwé tẹ́ ẹ gbé dání, ibi tó yẹ kẹ́ ẹ ti mú lò, kẹ́ ẹ ti lò, kẹ́ ẹ fi lo brain yín, ẹ lò. Story tó wà ń bẹ̀ nípa story Samson àti Delilah, ẹ jọ ṣorúkọ Jésù ṣóhun ló ṣe. Ṣebí gbà tó gé irun ẹ̀, ẹ lè rí dáadáa, ẹ lè rí òyìnbó dáadáa, àwa la ní dáadáa. Ṣebí bí tó ti according to that story tó fún yín o, tó jẹ́ pé lámbà náà ni o, ṣùgbọ́n ẹ mọ̀ pé nínú lámbà náà èèyàn lè téèyàn bá ka lámbà, èèyàn lè rí ọpọlọ nínú lámbà ńgbà míì. Ẹ ti mọ̀ wípé ibi tí agbára èèyàn bá wà ni wọ́n máa kọ́kọ́ target. Wọ́n ti target ibi tí agbára àwọn baba ńlá wa wà. Wọ́n ní eléyìí ẹjú nù, kò dá, èṣù is Satan, you will not go to heaven o. If you don't throw it away, you are not going to heaven o. You will go to hellfire. Àgbà tí mo wà ń kékeré mo máa ń ronú pé okay, ẹ ti ẹ̀dùnú hellfire tó máa ń sọ yìí ná. Ṣèbé mi ni, àbí? Okay, mo wá dàgbà.
mo wá dògbò mo wá ṣẹ̀ mo wá jẹ́ sinner nígbà yẹ o ta ṣe máa ń lọ church lèmi máa ń ronú bẹ́ẹ̀ o mo wá jẹ́ sinner mo wá kú àbí ẹ fàyà yẹ ṣé tí bá ti wà ń bẹ̀ èmi yìí tí mo ti kú yẹn náà èmi náà ni màá sì máa experience ẹ fàyà yẹ títí di eternal títí di years tí ò lọ́jọ́ ẹ dẹ̀ sọ wípé God yín loving God ni ibi tí mo ti bẹ̀rẹ̀ sí ní ronú mo kéré ń gbà yẹ o tí mo ti bẹ̀rẹ̀ sí ní ronú kódà pé lámbà wà nù kìíní honestly ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí ní ronú bí ṣebí téèyàn bá tiẹ̀ fẹ́ jó wàá jó tán àbí ẹ wá parọ́ fún wa ẹni àìná yẹ ò lè jó tán wàá kàn máa wà ń bẹ̀ wàá máa jó lójoojúmọ́ ni ẹ̀yin ti rí ibi tí nǹkan tó fi iná sí nǹkan tí ò ní jó tán rí ayé sì wàá jó wàá di eérú àbí ẹ wá parọ́ ẹ wá ní ẹ máa wà nù ẹ fàyà yẹ ẹ kàn máa continuously máa jó ẹ ní jó tán. Can you imagine? Oríṣiríṣi contradiction tá bá ní ká máa tú gbogbo ẹ̀ palẹ̀ a ní lè sọ tán tá bá ní ká máa tú gbogbo ẹ̀ kalẹ̀ a ní lè sọ tán lénìí wọ́n ti fi Jésù kó yín lọ́pọlọ Jésù tí ò ti exist in the first place fictional character ní gbogbo yín ké pé kò exist tẹ́ bá pé tó bá tẹ́ bá rí sign pé nǹkan kan ṣẹlẹ̀ sí yín orí yín ẹlẹ́dàá yín àtàwọn ẹgbẹ́ yín lọ́kàn ń ṣàánú ilé ayé yín tó ń fẹ́ kẹ́ ẹ ṣòfò dànù àwọn orí yín àtẹlẹ́dàá yín tó mọ̀ wípé innocent ni yín pé wọ́n ti brainwash yín lọ́kàn sì ń ṣàánú yín tẹ́ máa ní àṣebí I call in the name of Jesus and something happen ẹ̀ tanra yín àwọn ẹgbẹ́ yín àtàwọn àtòrí yín ẹlẹ́dàá yín wọ́n mọ̀ pé ẹ wà innocent ọmọ wípé wọ́n ti brainwash ọpọlọ yín ọmọ wípé you are not in your rightful state of mind wọ́n wá ń wò yín wọ́n ń ṣàánú yín lẹ ṣe rò pé Jésù ṣe ń ṣiṣẹ́ ṣùgbọ́n táwọn ẹgbẹ́ yẹn tó bá ti wá kọ̀yìn sí yín sìn tí orí yín bá ti wá bẹ̀rẹ̀ sí ní takò yín tí ò bá wá wà because concept of orí inú ìṣẹ̀ṣe ló wà ẹ̀ lè rí nǹkan kan tó ń jó rí inú Bible ẹ̀ lè rí nínú Kùránì ṣó ti yé yín inú ìṣẹ̀ṣe òun ni concept of orí kò ń ṣe orí táwọn yìí orí inú yín ni your spiritual orí tí kò wà equals to ẹ̀ẹ́dì gan ṣó ti yé yín so tó bá ń pe orúkọ Jésù tó ń pe Subuhana Rọ̀bíkà tó ń fa láyìí láwọn mílíọ̀n tí nǹkan kan wá ṣẹlẹ̀ tó wá lọ rò pé nǹkan tó ń pè yẹ òun ló ń jẹ́ fún ẹ you are deceiving yourself because time máa dé táwọn ẹgbẹ́ yẹ tí wọ́n máa wá tó bá fún ẹ break báyìí tọkọ̀ rọra fún ẹ break tí orí inú ẹ̀yẹ tóun náà fún ẹ break wàá wá mọ̀ pé kaki no be leather ṣèbá à ń sọ́nsìn ẹ̀yin Jésù ẹ̀yin ṣíìpù Jésù àtẹ̀yin ẹ̀yin ẹrú allahu ẹ̀ ń wá sórí comment section ẹ̀ wá ń ṣẹnu bebe ẹ̀ ń defend àwọn wèrè tí wọn ò dá family yín mọ̀ ẹ mọ̀ wípé spiritually bẹ́ ṣe ń pe orúkọ Jésù ní ilẹ̀ tiyín ló ń bẹ́ta ilẹ̀ tiwọn bẹ́ ṣe ń pe orúkọ allahu ní ilẹ̀ tiyín ló ń bẹ́ta tiwọn ẹ mọ̀ ẹ máa pè ẹ má pe orúkọ àwọn ọ̀rúnmọlẹ̀ yín ẹ tí rí nǹkan kan ẹ̀yin ọba tó kù ẹ̀yin ọba Jésù mo wá fídíò ọba mo fẹ́ bu ó wù mí kí n bú ọba yìí tí n bá dẹ̀ bu mi ò jẹ̀bi because nǹkan tó ṣe ló nǹkan tó gbìn ló ká èmi dẹ̀ kọ́ mò ń bu àwọn orúnmọlẹ̀ gan ló ń sọ̀rọ̀ ti direct tó bá fẹ́ gbọ́ ẹ rántí ọba kan báyìí tó lọ sórí ọ́tà lọ́jọ́ kìíní àná tó mú microphone dání tó ní ẹ lọ sọ gbogbo òrìṣà yín nù ẹ lọ sọ gbogbo oríṣiríṣi yín nù gbogbo nǹkan tẹ̀ ń kó kiri ẹ lọ sọ́nù Jésù lọ́ba Jésù ní kiri kan tó di pastor sọ̀gan sórí pulpit ẹjọ ẹ̀yin tẹ́ bá wo fídíò yẹn jẹ́ mọ̀ ẹ sọ yes ṣé rántí ọba yẹ níjọ́ yẹ tí fídíò yẹn go viral nígbà yẹn orí Instagram mo ti rí tó ní ẹ gba Jésù sáyé yín gbogbo ẹ̀yin ọba ẹ lọ dá gbogbo òrìṣà yín nù ọba yẹ tí ọba yẹ ò bá wà kí ẹ fún òun ló máa kàn mí ìgbéró kú sí o
mi ò gbèrò ikú sí ọba tó ṣe kinní yẹn tó ò bá lọ ṣe àtúnṣe tó ò bá lọ ṣe ẹjẹ ń wo kí ni rádaràda yẹn sọ mi tẹ́ fẹ́ pay attention. Can we test the potency of the power of God in your life? Let me pray that you are being afflicted with cancer and you go and use your traditional say to cure yourself. When you try it, you see if your irúnmọlẹ̀ ó lọ ṣe ọdẹ alo ti ya wèrè. So mi ò blame ẹ, orí ẹ ò pé mọ́, ó lọ hospital kó lọ wo àwọn tó ní cancer lọ rẹpẹtẹ ńbẹ̀ kó lọ hidi wọn. Ó lọ hospital kó lọ wo àwọn tó ní cancer. Àwọn ewé àtegbò tí àwọn irúnmọlẹ̀ tiwa tó jẹ́ origin ẹ̀, because mo ti béèrè lọ́wọ́ yín rí, mo ti fún yín challenge rí pé kẹ́ wá sọ nǹkan kan tí Jésù invent ní ilé ayé yìí tí wọ́n dẹ̀ ṣì ń lò lọ títí dọ̀la. Kò sí kankan. Wèrè kan tó defend Muhammad tí ó ní pé Muhammadu pé òun ló invent àdúrà. Ṣé ti rí àdúrà tó ń ba ayé gbogbo yín jẹ́, àdúrà tẹ́ ti ń gbà láti yejọ́ yìí tí kò ṣiṣẹ́ fún, tí ò ṣiṣẹ́ fún yín, tí ò ṣiṣẹ́ fún ran yín, tí ò ṣiṣẹ́ fún lu yín, tó jẹ́ wípé ó ń ba ayé yín jẹ́ sí lójoojúmọ́ ni ẹ wo iye tí dọ́là jẹ́ sí náírà. Àwítán òpònú ayírádà kan sọ wípé kí ló kan náírà pẹ̀lú dọ́là, ṣebí náírà ló ń ná ní Nàìjíríà, so kí ló kan náírà pẹ̀lú dọ́là. Mo ní kò má dá kéèyàn ponú o, kò má dá kéèyàn ponú o, kò dá kéèyàn ponú o. Mr. Babalola mo ń bọ̀ ta lélẹ̀. Mr. Babalola Femi Michael, I'm not making points. I have told you that what I'm doing here is not me. So anything you hear from me, you are hearing it directly from my ancestors. So if this place is not conducive for you, please. Nigerian problem is Jesus. Stop it. If you are an agent to all those pastors, get out from here or you go and tell them. Nigerian problem, one of the major problem of Nigeria is Jesus, is your religion, your fake, your imported religion. Because àwọn politician yín pẹ̀lú àwọn olórí ẹ̀sìn yín 5 and 6 ni wọ́n. You are saying Jesus is their problem. Tell them to stop calling Jesus for 5 years. Tell them to stop going to church for only 5 years in Nigeria. Tell them to stop going to mosque for 5 years. Tell them to convert all their churches, all those big churches. Tí wọ́n sọ pé 20,000 capacity, 1,000 capacity. Ìkànnì bàbá yín Oyèdépò ìkan ló tún ṣẹ̀ṣẹ̀ ń kọ́nsìn. Àwọn èèyàn ro ń jẹjẹ, àwọn èèyàn ń suffer, àwọn èèyàn ń kú lójoojúmọ́, àwọn èèyàn ń commit suicide lójoojúmọ́. Àwọn yẹn ló ń kọ́ church rabata. Tell them, go and look at any African country that are serving Jesus and see how their life is. Not only you. Africa in general, but kò séyìí tó kàn mí pẹ̀lú Africa. As a matter of fact, kò séyìí tó kàn mí pẹ̀lú Nigeria gan as a whole. Ilẹ̀ kóòtù òjìrè, because èmi mọ̀ wípé Nigeria is just a contraction. Kò lè work until everybody bá lọ ń lo ẹ̀. You understand? Ìtorí ẹ̀ ni mo ṣe ń fi ètò mi ní Yorùbá. Torí àwọn tèmi bẹ́mi ṣe jí tèmi ń ṣe ètò ti tèmi ní Yorùbá bẹ́ẹ̀ làwọn ọmọ Yíbò ń jí. Go to platform àwọn ọmọ Yíbò, ẹ lọ sí platform àwọn ọmọ Yíbò, you will see them changing, going back to their own ancestors every day. Ìkan lójó Bible recently tó lọ viral yẹn, ọmọ church Paul Eneche ni. Òun ló bọ́ tàǹjọ́ yẹn ló ní pé kí pọ̀dé léṣe wá fóun ní owó òun tóun ti dá sí church yẹn. So what are you saying? If you feel you are comfortable, continue. Makàn ni àwọn ọba tí wọ́n kú níjọ́ yẹn kò sí kan nínú wọn tó believe pé àwọn máa kú now because they are so comfortable. Bẹ̀bẹ̀ fóúnjẹ wọn, bẹ̀bẹ̀ fómi. They are living a good life. The only thing they don't have is security.
and it ended their life because they departed from the ways of their ancestors because of ẹ̀sìn àjòjì. You heard the person that I called. The guy said that Oba ló máa preach fóun pé kóun máa lọ church kóun gba Jésù sáyé èho Ọba tó yẹ kó máa gbé àwọn ancestors sí ẹ̀ga kó máa preach fún àwọn aráàlú wípé kó padà sí ẹsẹ̀ àárọ̀ wọn nǹkan tó lè fi mú kílù wọn dà nìyẹn. But torí pé Jésù ti wọnú ọpọlọ ọba gan, ẹni tó jẹ́ aráàlú ló wá ń sọ fún ọba wípé ọba èmi ò lè lọ church o, èmi ò lè ṣe Jésù o, oníṣẹ̀ṣe lèmi o. Ọmọ ìlú ló wá ń sọ yẹ fọba. Ọba tún wá ń sọ fún ọmọ ìlú padà wípé má wọ́rí Jésù á kó sí ẹnu, Jésù á yí ẹ padà. Àwọn ọba ẹ lọ ti fẹ̀mí wọn ṣòfò ni wọ́n ti kó àwọn fámílì wọn sí ogod báyìí. Ìwọ wá sí bíbá ó wá ní pé orúkọ Jésù kan ló ń ba Nàìjíríà jẹ́. Mo mọ̀ pé wọ́n wà comfortable níbi tó wà. Àbí ó ń ṣiṣẹ́, ó ń ro jẹ ojoojúmọ́ jẹ, ó ní gbogbo ní generator, kódà ó possible kò ní bulletproof car. Ṣùgbọ́n màkàn ni. Ó dijọ́ tó bá tó kún ẹ̀ kó tó mọ nǹkan tá ń sọ wá rántí ọjọ́ òní. Wá rántí ọjọ́ òní. They are Christians. You don't know anything. Ego, you are a novice. If you don't know something, you make your research before you come to the public to make fool of yourself. They are Christians. I just called somebody after this show. Go and rewatch it. They are even Jerusalem pilgrims. They went to Jerusalem. One of them is a professor. You don't know anything. You don't know anything. I am going to drag anybody draggable. It has come to that point. You don't know them. Àwọn tí wọ́n bàbá tó mọ̀ nípa ìṣẹ̀ṣe bàbá òun ló yè nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta. So if you don't know something, ẹni tẹ́mi pé ó máa meet wọn one on one. Ó máa converse pẹ̀lú wọn one on one. Ó ṣé jàre ọ̀rẹ́ mi. Welcome on board jàre Yínká. So you people just come out and say what you don't know. Lọ ìwọ lọ face ìbọn now. Kò porúkọ Jésù bóyá orúkọ Jésù máa dé ẹ lóhùn. Wo bó ṣe bí bàbá ẹ ṣe ní wọ́n ṣàhùn. Ìwọ rò porúkọ Jésù ni ò jẹ́ kó wọlé. Ìwọ lọ try ẹ̀. Ẹ̀yin tèmi. Àwa máa sọ tiwa tí nǹkan tí mú mọ́lẹ̀ sọ. Gbogbo ẹ̀yin pastor, gbogbo ẹ̀yin wòlíì, gbogbo ẹ̀yin àfáà tí ẹ̀ ń sá sí abẹ́ ìṣẹ̀ṣe tẹ́ ẹ ti kó ọpọlọ àwọn èèyàn bí irú ọpọlọ gáì tó pé rẹ̀ ní Babalọlá Fẹ́mi Michael yìí tó ti kó ọpọlọ wọn sí tẹ́ ti kó ọpọlọ wọn sí inú ìwé Bíbélì àti Kùránì yín tí ò ṣiṣẹ́ because Babalọlá Fẹ́mi yìí the reason tó ṣe ń defend Jésù òun ni wípé àgùntàn Jésù ni mi ò dẹ̀ blame ẹ̀ torí nǹkan tó ti kó sí lọ́pọlọ ni Elédùmarè á bá wa yọ wọ́n lábẹ́ yín ṣó ti yé yín bẹ́ ṣe ń lọ ṣe tẹ́ lọ ń ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn babaláwo tẹ́ lọ ń ṣiṣẹ́ lọ́dọ̀ oníṣègùn tẹ́ lọ ń ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn olórìṣà tẹ́ máa wá máa parọ́ fáwọn ọmọ ọ̀jọ́ yín in fact nísìnyí a tún ti gbọ́ wípé ẹ dúró lọ́dọ̀ àwọn oníṣègùn Nàìjíríà àbílẹ̀ kóòtù òjíire mọ́ ẹ dúró lọ́dọ̀ àwọn babaláwo àwọn Nàìjíríà àbí kóòtù òjíire mọ́ ẹ dúró lọ́dọ̀ àwọn olórìṣà tilẹ̀ kóòtù orí agbọ́pẹ́ tí ń lọ India agbọ́pẹ́ tí ń lọ sí Pakistan àbí bolọ́lẹ̀ ń lọ agbọ́pẹ́ tí ń lọ sí ilẹ̀ òdì kejì ẹ ti ń lọ sóríṣiríṣi ìlú bàbá mi Joseph Ṣóndé ẹ má mind there is just an ignorance ó kàn wá display nonsense ń bíbá ẹni ó máa wà ókè mo ti sọ fún yín pé kò ń ṣẹjọ́ ẹ̀ wọ́n ti forí wọn sínú Bíbélì. A gbọ́ wípé ẹ ti ń lọ sí ìlú míì ẹ ti lọ ń wá agbára burúkú torí àwọn babaláwo tó ń ṣiṣẹ́ fún yín gan bóyá àwọn rúmọlẹ̀ wọn gan ti ń sọ fún wọn sì wípé ẹ má ṣe mọ́ o ẹ̀yin náà ẹ jèrè ẹ̀ ń bẹ̀ o ṣó ti yé yín so
gbogbo yín pátápátá tẹ́ ń torí pé ẹ fẹ́ máa kórí àwọn èèyàn bọnú torí iṣẹ́ burúkú tẹ́ ń fi ìjọ yín ṣe. Bí Elédùmarè bó ṣe ń tú àṣírí gbogbo yín bó ṣe ń ka orí mọ́ yín lọ́wọ́ tó ń ka yín mọ́ bí tẹ́ ti ń dó àwọn ọmọ ọlọ́mọ láti inú ibi ìdí wọn. Bẹ́ẹ̀ làṣírí yín ṣe máa tú. Àṣírí yín ò ní bò láṣẹ Elédùmarè, láṣẹ Ifá, láṣẹ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá. Àṣírí yín ò ní bò. Ẹ ní kú kẹ́ tó jèrè iṣẹ́ ọwọ́ yín. Ẹ má ilé ayé yìí lẹ ti jẹ. Àfi tẹ́ bá tú àwọn ọmọ ọlọ́mọ lẹ̀. Ẹ bọ́ sórí ọ̀tá yín. Kẹ́ sọ fún wọn nǹkan tẹ́ lọ ń ṣe lọ́dọ̀ àwọn babaláwo lálẹ́, nǹkan tẹ́ lọ ń ṣe lọ. Ẹ sọ fún wọn pé ẹ wá gba àwọn alálẹ̀ yín, kì í ṣe pé ẹ máa bọ́ síbẹ̀. Ẹ máa bá wọn sọ̀rọ̀ indirectly. Torí èèyàn kan ó post sí fídíò Pastor Muyideen àbí kí lorúkọ máa tí tó wà tí ó ní sight problem yìí, Pastor Muyideen, ẹ ṣáà ti mọ̀ máa yẹ. Tó ní tóun bá ń sọ̀rọ̀ àwọn kan lòun ń pọ̀fọ̀. Mo wá lọ Sunday post mo wá lọ sọ fún wọn wípé this is syncretism of the highest order. Àwọn kan wá síbẹ̀ wọ́n wá ń sọ oríṣiríṣi ọ̀rọ̀. Let me tell you something. You see Pastor Muyideen tí ó ní eye problem yẹn tó jáde ó lọ sí ààfin ọba kan. Ó wá ń sọ̀rọ̀ ní ààfin ọba Kasali lórúkọ ẹ̀, Kasali, thank you my ìwọ náà ló sọ orúkọ ẹ̀ fún mi, Kasali, yeah. Now ibi tí máa yẹ ti ń sọ̀rọ̀ ó ń pọ̀fọ̀ ó ń pa àwọn àṣẹ inú Ifá tó jẹ́ wípé expressly from Ifá tèmi mọ̀, èmi fúnra mi mọ̀. Ó ń sọ ní ààfin ọba yẹn àwọn gullible follower bíi Babalọlá Fẹ́mi Michael wọ́n pariwo àmín Jésù, àmín Jésù, àmín Jésù. Because ó ti kó wọn sọ ó wá sọ̀rọ̀ ló sọ̀rọ̀ bọ̀. Ó ní àkàn lè fi gbogbo abára gbogbo àwọn bàbá wa sílẹ̀, àwọn kan ní rúbọ ní àníṣe tutù. Really? Really? I don't need your stars. Take off your star, Babalola Michael. I don't care about your star. I am not here to make money. Let me tell you. I am not here to make money. This is not me. Àwọn tó mọ̀ mí, ọ̀rẹ́ mi kan ló orí bíbá yín sìn. Àwọn tó mọ̀ mí ẹ lọ bèrè lọ́wọ́ wọn. This is not me. Tó bá jẹ́ wípé nǹkan tí mò ń ṣe yìí, I want to do it on my own. I want to do it on my own. Mi ò ní ṣe. Do you hear me? I will not do it because this is not me. I am a kind of person pé mo like privacy. I like my private life. Mo lè wà nínú yàrá láti àárọ̀ títí dalẹ́ kí n má jáde. Mo lè wà nínú apartment mi for 1 week kí n má lọ anywhere. Kò dẹ̀ sí anybody tó máa mọ̀. So this is not me. I am not doing this for money. Take your star back if you know the way to take it. So because you can't come here and tell me that pé orúkọ Jesu kọ́ ló ń ba Nigeria jẹ́. Orúkọ Jesu is one of the factors tó ń ba Nigeria jẹ́. Because even our youth these days, they don't want to work anymore. They don't want to struggle. They are all believing in miracle. And gbogbo wọn they continue saying, Nigeria máa dà. Lórúkọ Jesu, Nigeria á dà. Lórúkọ Jesu, Nigeria á dà. Nigeria ò dẹ̀ lè dà. Wọ́n mọ̀ wípé àwọn people tí wọ́n kọ́ àwọn people ìṣẹ́ wọ́n mọ̀ wípé Nigeria ò lè dá. Orúkọ Jésù tẹ́ tí ń pè látọdún nà mí nà ẹ́. Do you know my age? If I tell you my age now, you will not believe compared to my face. You will not believe my age compared to my face. Láti ìgbà táwa ti wà ń kékeré táwọn ìyá tiwa ti wà, tí àwọn grandma wa ti wà. Èmi yìí mo tún Elédùmarè tún fún mi ní privilege láti meet great grandma mi. No, great grandma mi, that's my great grandma, my grandma. Great grandma mi yẹn ti kú sí from my mother's side. I was privileged. I was a teenager when that mama was alive. I think I was 12 or 10 or thereabout. Ní ayé ìgbà yẹn, Nigeria máa dà. Nísìnyí grandma mi ṣì wà báyìí sí Nigeria máa dà. Àwọn sẹ́ẹ̀tì ìyá mi wá sí Nigeria máa dà. Àwa tá wà láti kékeré tá ti ń gbọ́ Nigeria máa dà. A tún ti di báyìí sí àwa náà ti bímọ.
àwọn tó tètè bímọ tán jẹ́ èjì mi wọ́n ti ń expect ọmọ wọn ti fẹ́ di grandma. Mo máa ń sọ bí àwọn èrò pa rò pé mò ń ṣeré ni. Ẹni tó jẹ́ èjì mi ní Amẹ́ríkà yóò ti di grandma. Nàìjíríà dẹ̀ máa dá. Ẹ wá máa pe lórúkọ Jésù Nàìjíríà máa dá. Lórúkọ Jésù Nàìjíríà máa dá. Nàìjíríà ò lè dá. Ìwọ tó sọ wípé kò ní dá fún Ògún. Ìwọ Yétúndé Adéńlé. Yétúndé Adéńlé, unfortunately you are a lady. Oni kò ní dá, oni ògidì ọmọ irúnmọlẹ̀ kò ní dá fún Ògún, Ọbàtálá àti Èṣù ló fẹ́ sọ. Ṣó ti rí páyé ti bàjẹ́, Yétúndé Adéńlé. Ó rí pé ìwọ náà ti wà láàrin àwọn tí ọpọlọ wọn ti yí mọ́ Bible or Quran. Torí mi ò mọ̀ èyí tó belong sínú méjèèjì. Èdè tó jẹ́ wípé kò tún ṣe èdè abínibí yín. Àwọn òyìnbó tó wá kó yín lẹ́rú ló bá yín translate through the help of Àjàyí Crowther. Ló bá yín translate no àwọn Yorùbá ló tiẹ̀ translate yẹ sí àwọn òyìnbó tó wá kó yín lẹ́rú. Àwọn ló bá yín translate Bible sí English. Torí original copy Bible ò tiẹ̀ kì í ṣe English, Hebrew àti Greek àti bóyá Aramaic òun ni wọ́n fi kọ. Kò lè yé. Ìwọ wá bọ́ síta ò ń bú àwọn bàbá ńlá kú bàbá ẹ. Bóyá family Ògún ni ìwọ ti wá sí àmọ́. Or bóyá family ó wá ń bú family Ọbàtálá lójú ààrẹ. O believe pé ó ń live good life, àbí? O believe pé kò sí nǹkan tó ṣe é. Àwọn tó ń sọ́fà ní Nàìjíríà yẹ tí wọ́n ń kú lójoojúmọ́ tó ń pokùn so táyé wọ́n ń bàjẹ́ torí pé àwọn religious leader yín wọ́n collude pẹ̀lú àwọn politicians wọ́n fi ń ba Nàìjíríà jẹ́ lójoojúmọ́. O believe pé kò kàn ẹ́ má worry mọ̀kànmọ̀kàn ni èmi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Mọ̀kànmọ̀kàn wàá mọ̀ wípé nǹkan tí owó ṣe tì wàá mọ̀ pé kò sí. Yétúndé Adéńlé wàá mọ̀ pé ayé títí ẹ ló ti bàjẹ́. Èmi ni mò ń bú Jésù aláyé ìwọ àti Jésù ti bàjẹ́ pọ̀. Ìwọ Jésù ti kọ́kọ́ bẹ́ẹ̀ bá yé kí tiẹ̀ ṣe Jésù gan wà innocent tá bá fẹ́ wò dáadáa. Torí wèrè ni gbogbo yín tẹ́ ń bú tẹ́ ń support Jésù. Jésù yín number 1 kò exist. Àwọn religious leader wèrè tó ń kó gbogbo yín kiri. Àwọn ni wọ́n run mọ́ yín lọ́pọlọ. Lẹ́yìn ìgbà táwọn òyìnbó gbé wá fún yín tán àwọn náà wò pé ọ̀nà tá lè fi make owó ni because tí ò bá ń ṣe wípé Yétúndé Adéńlé ó ya ọmọ àlè ọmọ ìrọkíran mi tí ẹ fẹ́ mọ èjì ẹ kódà kó jẹ́ 80 years nǹkan tó fi lè mú ẹ bú Ògún ó ti bú bàbá ńlá kú bàbá ẹ tó fi mú ẹ máa bú Jésù tó fi mú ẹ máa bú Ògún kó máa bú Ọbàtálá torí Jésù tó jẹ́ wípé tó bá bi ẹ́ léèrè ń sìn wípé kí ni origin Jésù wèrè ara ẹ̀ ò mọ kankan ò mọ nothing nípa origin Jésù. Sísẹrẹ bọ́jí àtọwá gbé fún yín àṣírí ti tú àti rí fùrà ẹdìyẹ ìmí ibi tẹ́ ẹ ya wèrè dé ibi tó ya wèrè dé Yétúndé olòṣì tó yẹ kó máa jẹ́ bí Abigail àbí Esther wèrè ń jẹ́ Yétúndé kí ló ń wá nu Yétúndé ọmọ àlè ní ẹ pẹ̀lú Yétúndé Adéńlé tó kí ni surname ẹ̀yẹn náà ọmọ àlè gidi ní ẹ Adéńlé ó yẹ kó máa jẹ́ Abigail kí surname ẹ máa jẹ́ Ezekiel àbí kó máa jẹ́ Joseph ọmọ àlè ní ẹ pẹ̀lú orúkọ tó ń jẹ́ yẹ. Now, tó bá sọ most of you Jésù tí wọ́n fi ṣe fíìmù fún yín nínú Jesus of Nazareth òun ni gbogbo yín pè ní Jésù tẹ́lẹ̀. Òun ni gbogbo yín pè ní mo fẹ́ kó máa gbọ́ ni ìyá mi Tóyìn mo fẹ́ kó mọ àlè ààrẹ kó máa gbọ́ ni mo mọ̀ má fẹ́ block ẹ̀ kó máa gbọ́ ẹ mọ̀ pé kọ́mẹ̀ntì lòun ń sọ èmi ni mò ń sọ̀rọ̀ ṣe ti rẹ́ ń táyé ẹ̀ bàjẹ́ náà àwọn méjèèjì ẹ̀rí pé òun láyé ẹ̀ ti bàjẹ́ tó bá bí ìyá láyà bàbá ẹ̀ dá lọ sórí péèjì ẹ̀ kó lọ ṣe nǹkan tí mò ń ṣe kó wá táàgì mi bẹ̀. Yétúndé ọmọ àlè ó lè jẹ́ ìyàwó pásítọ̀ ni ìyàwó pásítọ̀ ni ẹ má wọ̀rì kò sọ́jà fún yín mọ́ ilẹ̀ ti ṣú
ẹ lọ wá ṣẹṣe ẹ̀yin mọ mi jí o wèrè ẹ lọ wá ṣẹṣe kò sí ọjà fún yín mọ́ gbogbo yín pátápátá gbogbo upcoming pastor tí aspire position tí pastor Adébóyè àti pastor Kúmúyì pastor Yèdépò wà tí gbogbo yín aspire position yẹn ayé yín ti bàjẹ́ mi ní blọọkì ẹ filẹ̀ bàbá mi Joseph mi ní blọọkì ẹ jẹ́ kó máa ṣe nuisance ẹ̀ síbẹ̀ káwọn èèyàn bá mi fún ní size ẹ̀ kóhun náà máa gbọ́ torí ó ní pé torí kí ọmọ adití kó ba lè gbọ́ la ṣe máa ń sọ létí ọmọ ẹ̀ gbogbo yín tí ẹ̀ ń aspire position pastor Adébóyè tẹ́ ẹ̀ ń aspire position Oyèdépò tẹ́ ẹ̀ ń aspire position Abíára tẹ́ ẹ̀ ń aspire position gbogbo àwọn religious leader yín gbogbo ẹ̀yin kéékèèké bíi Yétúndé Adéelé tó yẹ kó máa jẹ́ Abigail àbí Esther gbogbo yín pátápátá ọjà yín ti kùtà ẹ lè tà ẹ ti ṣe mistake ẹ jẹ́ lọ wáṣẹ́ gidi gbogbo certificate school tẹ́ lọ tẹ́ ti fi sábẹ́ bẹ́ẹ̀dì tẹ́ ní pé ṣe ministry lẹ fẹ́ ṣe kẹ́ bá lè máa lórí àwọn olórí ẹ lè tà mọ́ ẹ jẹ́ lọ gbọ́n certificate yín jáde kẹ́ lọ wáṣẹ́ èyí tí ò bá ní certificate yín kò lórí ibúnú tó bá fi 40 years old bẹ̀rẹ̀ sí ní kọ́ṣẹ́ ọwọ́ títí ọdún 3 àbọ̀dún 4 wàá parí wàá bẹ̀rẹ̀ títí ẹ bọ̀ tó bá wá sọ wípé orúkọ Jésù ló fẹ́ fi máa pè ó fẹ́ máa fi ba ayé àwọn èèyàn jẹ́ kí Nàìjíríà bá lè máa dàrú sí wò ayé ẹ̀ máa bàjẹ́ ni ayé yín máa bàjẹ́ ni ẹ̀ẹ́dẹ̀ lè débẹ̀ ṣe gbọ́ wípé Sanwó-Olú governor of Lagos State ó ní pé kẹ́ ẹ kó ṣọ́ọ̀ṣì yín kúrò nínú ìgboro ó ní pé kẹ́ ẹ kó lòun fún yín lóṣù kan kò dẹ̀ séyìí tó kan àwa pẹ̀lú ìyẹn tó bá jẹ́ pé àwọn ìjọba yín náà gbọ́n ni irú èyí tó fi ní kẹ́ ẹ kó kúrò nínú ìgboro yẹn ó yẹ kóun náà kó lo opportunity yẹ kó fi gbogbo àwọn big churches yẹ tó lọ kó fi ṣe nǹkan kó fi ronú pa business wo ló lè ṣe irú àwọn nǹkan wo ló lè ṣe táwọn àwọn ọmọ ìlú lè wá síbẹ̀ tó lè fi benefit tí wọ́n máa ṣiṣẹ́ tó wọ́n máa wọlé kí ní àwọn picture àwọn videos tí wọ́n máa méjì síra wọn ẹ máa ráwọn ọmọ China kéékèèké tí wọ́n máa ṣe fóònù tó máa ṣe fóònù ẹ máa ráwọn tiwa tó máa ṣe lórúkọ Jésù orí wọn máa fẹ́ yọ̀bọ báyìí. àwa ń sọ̀rọ̀ ẹ ń bọ́ta ọmọ àlè ọmọ Yorùbá ó ń defend Jésù gbà tó yẹ pé wọ́n ti kó ẹ lọ́pọlọlọ torí ẹ̀ mo ṣe sọ wípé ẹ ti bí condition tí gbogbo ẹ̀yin tẹ́ wà brainwash pẹ̀lú ẹ̀sìn wèrè condition tẹ́ wà tí gbogbo ẹ̀yin tẹ́ ti wà brainwash pẹ̀lú ẹ̀sìn òkìrìkà tí wọ́n gbé wá fún yín Nàìjíríà condition wèrè lẹ́wà because èèyàn tó ya wèrè kò ní mọ state of mind kò ní state of mind kò mọ nǹkan tóun ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ó dìgbà tí tó bá tó stop wèrè yẹ tí wèrè yẹn bá tó ká lójú ẹ̀ kó tó wá understand pé nǹkan tí mo ń ṣe ni ṣé ìgbà tí ṣe nìkan mo lọ bíbà kíníkan ìgbà yẹn ló máa tó mọ̀ irú Yétúndé Adéelé yẹn sìn irú condition tó wà ẹ̀ so mo tiẹ̀ ó yẹ kí n pity ẹ̀ ni ara ló ó kọ̀ ká mi lára tí mo fi ń bú ẹ kò yẹ kí n bú ẹ ó yẹ kí n pity condition ẹ ni torí wọ́n ti bà yí ẹ jẹ́ pẹ̀lú brainwashing. ẹ̀yin ọba ó yẹ wá jáde ńsìn kẹ́ wá máa preach Jésù tó bá bí yín dá ó máa sọ̀kò lu yín ni tó bá bí ọba kan dá kó lọ sí church sí kó lọ máa preach Jésù bóyá wọn ò ní sọ̀kò lu torí Jésù yín yẹ kò rí àwọn méjì tí wọ́n pa gbà ṣùgbọ́n irúnmọlẹ̀ rí ìyọ̀ kan tó escape nu wọn ó rí gbà kò dọ́fẹ́ o àwọn tó ní wọ́n dọ̀fẹ́ bàbá yẹn ti bọ́ta wá fúnra rẹ̀ wọ́n ti interview ẹ̀ ó dẹ̀ sọ bó ṣe jẹ́ bàbá lòun ò dọ̀fẹ́ ó lòun ṣàkọmọ̀pọ̀ yìnbọn kò dẹ̀ wọlé sóhun lára wọ́n ṣàhun ládàá òun kàn bẹ̀rẹ̀ òun fíìlì ibi tí wọ́n ṣa ládàá bọ̀ kò wọlé sí lára ṣó ti yé yín so ẹ̀yin tẹ́ ń pe Jésù ẹ máa pe Jésù ibi tó bá bá yé yín jẹ́ dé tó bá bá yé ìran yín jẹ́ dé tó bá bá yé àwọn ọmọ yín jẹ́ dé ẹ bá ń bẹ̀ ẹ̀yin tèmi ẹ bá mi share show yìí
mo mọ̀ọ́mọ̀ dídí wá ṣe show yìí fún àwọn stupid àwọn ọ̀dọ́ àgùntàn Jésù torí Jésù wọn tó pè ní olùṣọ́ àgùntàn nínú bíbélì wọn yẹ ibẹ̀ náà ló tún ti pè ní ọ̀dọ́ àgùntàn kẹ́ máa rí pé àwọn wèrè ò ní brain ibẹ̀ náà ló ti pè lọ́dọ̀ àgùntàn ṣó ti yé yín kò tiẹ̀ wá séyìí tó kàn mí pẹ̀lú yẹn lénìí ẹ̀yin ni ọ̀dọ́ àgùntàn Jésù tèmi ń bá wí ń sìn kì í ṣe Jésù tó jẹ́ ọ̀dọ́ àgùntàn gangan bẹ́ẹ̀ ni bàbá mi mo rẹ́ni kẹ́ gbogbo adé tó wà lórí wọn adé AliExpress ni mo sọ́njọ́ yẹ àwọn tó bá wo show yẹ àfi bí ẹni pé mo mọ̀ pé irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ àfi bí ẹni pé mo mọ̀ ẹ̀yin ọba àtẹ̀yin tẹ́ ń ranjú tẹ́ fẹ́ dupò ọba ẹ lọ máa dù kẹ́ má ṣe nǹkan tí wọ́n bọ́ ṣe ń ṣe kó ba lè rí bọ́ ṣe ń rí wọ́n ti demonize ìṣẹ̀ṣe yín fún yín wọ́n ti ní kò dáa wọ́n ti ní ẹ máa wọ ẹ fàyà tẹ́ bá ṣèṣẹ̀ṣe ṣáwọn ọba eléyìí wọn wọ ọ tí wọ ẹ fàyà ẹ fàyà ní ìpakúpa tó pa wọ́n yìí ẹ wo bọ́ ṣe ń wọ ọba nílẹ̀ ẹ wo fídíò yẹn mọ̀ bóyá ẹ rí ẹ wo bọ́ ṣe ń wọ ọba òtítí ọba nílẹ̀ ẹkún dẹ̀ gbà mí mi lè wo fídíò yẹn tán ẹ má wọrí ẹ̀yin tí orí yín ti lọ́pọ̀ bí irú Yétúndé Adélé yẹn ń sìn mọ́mí jíò tọ́pọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ church tóun náà fẹ́ máa ṣe bíi kí lorúkọ woman tó máa ní kọ́ mú $1,000 yẹ wá tó bá fẹ́ rí menstruation wọn àbí kí lorúkọ woman yẹn òun náà fẹ́ débẹ̀ ojú olè olójú kòkòrò òun náà fẹ́ máa gbà ọjà yín ò tà mọ́ àwọn ọmọ tá à ń bí ń sìn wọ́n ti ń dìde wọ́n ti ń béèrè question wọ́n ti ń béèrè oríṣiríṣi question tí ẹ̀yin tẹ́ ẹ ti ya wèrè ẹ̀ ní lè dáhùn àwọn ẹ̀ ní lè fún àwọn ọmọ ní correct answer àwọn ọmọ tó dẹ̀ ń bí láyé ìsìn talk and do ni wọ́n tó bá sọ báyìí pé kíní ìṣe báyìí wọ́n fẹ́ rí for real pẹ̀lú evidence ni so èmi mọ̀ wípé tí ọpọlọ ti yín bá ṣí tó bá block tá a bá ti ẹ̀rí ẹ̀yin deliver nínú brainwashing àwọn ọmọ tá à ń bí ń sìn ọpọlọ wọn máa ṣí because ní ìgbà tí àwa bẹ̀rẹ̀ sí ní dàgbà táwa ń teenagers àwọn ò ní opportunity láti máa gbọ́rù nǹkan báyìí kò sí nǹkan tó ń jẹ́ social media dèpòdépò wípé a máa gbọ́ báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ nípa irúnmọlẹ̀ ibi táwọn parent yín a lot of parents wa ló máa ń tojú bọlé tí wọn ò ní jẹ́ ká rí tó máa lọ sọ́dọ̀ àwọn babaláwo oníṣègùn tó máa áìdí ẹ̀ fún wa tá à ní rí àwọn parent mi wọ́n kàn dé wọ́n fáwọn ọmọ wọn ní nǹkan wá ní kò lò òtẹ́rú tó ń béèrè lọ́wọ́ pé mọ́mì kí leléyìí kódà wọ́n lè ní kò lò tọ́ba ìkan tún porúkọ Jésù sí ó lè jẹ́ pé ọ̀dọ̀ babaláwo ló ti gbà ṣùgbọ́n afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ gone are those days we now have access to them now àwọn ọmọ yín náà dẹ̀ ti ní access ẹ̀yin tó ọpọlọ yín ti yíyẹ àwọn ọmọ yín ti ní access so ẹ̀yin ẹ lè bá bẹ́ẹ̀ kú ẹ má wọ́rì tẹ́ ẹ bá ti wálé ayé again ẹ tún yàn ẹ lè lo ẹ̀fàyà ẹ má tanra yín èyí tó ń parọ́ fún yín pé ẹ máa lo ẹ̀fàyà yẹ irọ́ ni tẹ́ ẹ bá kú tán ẹ padà wá tẹ́ ẹ bá complete mission yín nílé ayé yìí ẹ padà wá kò sí ẹ̀fàyà kankan bì kan tẹ́ fẹ́ lọ kò dẹ̀ sí heaven kankan bì kan tẹ́ ń lọ ẹ padà wá ni tẹ́ ẹ bá parí ẹ̀ so nísìnyìí ẹ máa tanra yín pé heaven lẹ ń lọ àbí ẹ̀fàyà lẹ ń lọ ibi tó bá wù yín kẹ́ lẹ ń lọ nu méjèèjì the reality is that we are going and we are coming ìtorí ẹ̀ ni ilé ayé ò ṣe lè parẹ́ ẹ mọ̀ pé 2000 years ago tí Jésù tẹ́ ń pariwo tó jẹ́ pé òun fúnra rẹ̀ gan ibi tó ní agbára dé tó jẹ́ pé àwọn wèrè míì nínú yín wá lóhun lọ lọ́hun àwọn míì ànírọ́ o kò ń ṣe ọlọ́hun ọmọ ọlọ́hun ni wọ́n ní òun fúnra rẹ̀ kò mọ ìgbà tóun ń padà bọ̀ ṣe mọ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé òun fúnra rẹ̀ ò mọ̀ ìgbà tóun ń padà bọ̀ according to story àwọn òyìnbó tó wá gbé lámbà fún yín wọ́n mọ nǹkan tó ń ṣe now because wọ́n mọ̀ wípé táwọn bá fi lè fi déètì sí Ọlọ́run
àwọn òyìnbó mọ̀ wípé táwọn bá fi lè fi déètì sí bó pẹ́ bóyá déètì yẹn máa dé ńjọ́ kan ṣó ti yé yín gẹ́ẹ̀tì lọ́jíìkì yẹn wọ́n ti mọ̀ pé táwọn bá fi déètì tí Jésù máa dé tó bá ti fi sí déètì yẹn bó pẹ́ bóyá ṣebí 2000 years ago ló ti lọ àbí kò ti wọ 2024 years báyìí sìn wọ́n mọ̀ pé ọ̀bá ní 5000 years ni wọ́n mọ̀ pé Jésù pé déètì yẹn máa pé ńjọ́ kan ìgbà tí Jésù yín dẹ̀ wà láyé ìgbà yẹn ló ti sọ fún yín pé òun ò ní pẹ́ dé ó lóun ò ní pẹ́ dé òun bọ̀ kọ́kán 500 years lọ kọ́kán 1000 years lọ kọ́kán 1500 years ti lọ kọ́kán ìtì ìṣẹ̀lẹ̀ 2024 years la wà yìí kọ́kán kò tí ì dé ṣe ti rí pé àwọn òyìnbó ti gbé yín gógó àwọn tó gbé ọjà òkìrìkà wá bá yín ẹ rí pé wọ́n ti gbé yín ní gógó èmi ò ń bọ́ mu àlè sọ̀rọ̀ mi ń bẹ́ni tí ọpọlọ ẹ̀ ti yí sọ̀rọ̀ ẹni tí wọ́n ti fi orí ẹ̀ sórí Jésù yẹn ti ìwé yẹn ti bù inú ọpọlọ ẹ̀ tó rọra wà láyé tiẹ̀ ọjọ́ tó bá nójú ẹ̀ máa là kó là tójú ẹ̀ ò bá dẹ̀ là wàhálà tiẹ̀ nìyẹn tó o bá lọ wà á padà wà á tún yàn tó ti yí ẹ mo rí bàbá kan tó sọ pé mo ń bọ̀ ọ́ kí ẹ̀ ń bóyá mo lè kà á wọ́n ní àwọn check profile èèyàn kan I have checked her profile picture Yetunde Adenle is a quack nurse abájọ àwọn nọ́ọ̀sì tó pa Mohbad ara àwọn nọ́ọ̀sì tó pa okay quack nurse okay ó ti yé mi ò bàbá mi ẹ̀ bá dẹ̀ ti bá mi tètè bá mi check ẹ̀ tí mo wá ń disturb ara mi lórí non-entity anyway ara bí amọ ló ta mí ẹjẹ́ àfilẹ̀ ṣó ti yé yín ẹ ṣe bàbá mi fádàrẹ àwọn lọ́tún bá yín gbé báìbù yín náà lọ́tún ti wá wọ́n ní don't worship God that is not known to your ancestral fathers in their tradition ìṣẹ̀ṣe yá ọ̀ lè rí yẹ ká àwọn pásítọ̀ wọn tí wọ́n ti mú tí wọ́n ti ru ọpọlọ wọn mọ́ báìbù wọ́n máa change ẹ̀ fún wọn tẹ́ bá wá ká wọn wọ́n ní àwọn follow Old Testament New Testament làwọn follow nínú New Testament yẹn náà ni Jésù yín kan náà ló sọ fún yín pé òun ò wá láti wá pa òfin kankan rẹ́ ṣùgbọ́n òun wá láti wá fulfill rẹ̀ ni ẹ̀yin ẹ̀ ní brain sẹ́ aláwọn tó gbé kinní ìwá fún yín ti gbé yín gógó ìtorí ẹ̀ ni ẹ̀ ṣe lè máa béèrè question wọ́n ti gbé yín gógó wọn ò bá yín fi déètì síjọ́ tí Jésù ń padà bọ̀ torí pé wọ́n ti mọ̀ wípé ìjọ́ táwọn bá ti fi déètì sí pé ìjọ́ yẹn máa pé ńjọ́ kan ṣó ti yé yín torí Jésù fúnra rẹ̀ wá sọ fún yín nínú ìwé yẹn o nínú ìwé ni Jésù ti ń sọ̀rọ̀ o Jésù ò sọ̀rọ̀ rí because kò rí o òkè ó wá sọ fún yín pé òun gangan ò mọ̀ ìgbà tóun ń bọ̀ ṣe ti rí pé ẹ ti wà ní forever gogo forever ẹ ti rí pé ẹ ti wọ one chance tẹ́ẹ̀lẹ̀ kúrò nínú ẹ̀ àfi tẹ́lẹ̀dùmarè tó bá ṣàánú yín scam correct scam bàbá mi lámúyẹ correct scam ni so ẹ continue tílé ayé gbogbo ẹ̀yin gbogbo àwọn tó ti jí gbogbo àwọn tí wọ́n lópolo tí wọ́n ń rò tí wọ́n ti jí tí wọ́n mọ̀ pé scam ni kinní tí wọ́n mọ̀ pé kinní yìí ó ń ba ìlú àwọn jẹ́ sí ni Elédùmarè àtàwọn orúnmọlẹ̀ ó máa wọlá tiwọn àwọn tó sì wà nílùú yẹn ó máa wọlá tiwọn á fi ṣàánú wa ṣeré yìí multitude èrò lásán tẹ́ pọ̀pọ̀ yà yẹn ẹ̀yin kọ́ ni problem àwọn olórí yín àwọn religious leader yín tí wọ́n collide pẹ̀lú àwọn politicians yín àwọn ni problem tó bá jẹ́ wípé wọ́n nífẹ̀ẹ́ yín tó bá jẹ́ wípé àwọn politicians yìí àbí sorry tó bá jẹ́ pé àwọn religious leader tó nífẹ̀ẹ́ yín
bí Nàìjíríà ṣe rí ibi tèmi wà practical ni kódà tó bá lọ sí church ibi tó ṣe kíní dé tó bá lọ sí church bó jẹ́ church òyìnbó ni àbí church black ni kò kẹṣe tán bẹ ṣe máa ń ṣe ń tẹ̀lé sẹ́yà God bless you wọ́n mọ̀ wọ ẹbí ẹran orí rẹ̀ sí àwọn òkè kí ló ń ṣe lè wọ́n mọ̀ mo rántí ìgbà yẹn tí mo ṣẹ̀ṣẹ̀ dé Amẹ́ríkà ń gbà yẹn tí mo attend the church black American God bless you ma wọ́n kàn ń wò mí wọ́n kàn ojú wa ń ti èmi fúnra mi pé ṣé àwọn bíbú yìí understand God bless you man wọ́n máa wẹ church àwọn òyìnbó church àwọn dúdú àwọn funfun yẹn tí wọ́n ló tiẹ̀ wọ́ọ̀sì jù lọ síbẹ̀ kó lọ ṣe God bless you wọ́n máa wẹ bí ìwé ṣọ́dẹ̀ lélẹ́yìn ni ọkọ̀ máa rẹ́rìn hàn ní dé ló ẹ ti ya wèrè àwọn tó gbé kinní wá fún yín wọ́n gbé wá fún yín kẹ́yìn máa run jẹ kẹ́ máa yán jẹ káwọn dẹ̀ máa ṣe kíni kọ́ máa ṣọṣẹ́ tí wọ́n wá tó ń ṣe nílùú yín tó wá ń gbé wá sí ìlú wọn tẹ́yìn fi wá ń wò wípé ìlú àwọn pípù ìlú ó dá jù ìlú wa lọ ìlú wọn dá ìlú wọn ṣe kíní ẹ mọ̀ pé nǹkan tó lódùmarè ṣe fún yín ọ̀rọ̀ yín dàbí ifá tó sọ wípé ohun olóhun ló ń wù wọ́n ohun abínibí wọn ò kí ń wù wọ́n àbí ohun olóhun ló ń yá wọn lára adífá fún ìwọ̀n dẹ̀rẹ̀ tí ń ṣalábàárín ẹja ṣe rí ẹja according to ifá yẹn nǹkan tí mo fi máa close ni according to ifá yẹn ẹja tó wà nínú odò olódùmarè ti pèsè gbogbo nǹkan tí ẹja nídìí nílé ayé ẹ̀ olódùmarè ti pèsè ẹ̀ fún ẹja ṣó ti yé yín ṣùgbọ́n torí pé ojú kòkòrò tí ẹja ní Ṣùbẹ́rù Babalọlá Fẹ́mi ó ní quote the verse ó rò pé bible ti yín ó rò pé ifá dàbí bible yín Sùmọ̀ǹdẹ̀rẹ̀ ìwọ rò pé you want to go and check it jọ nínú ìwé wo ló ti fẹ́ lọ check ẹ̀ don't you ever in your life compare ifá with your okrika religion don't you ever in your life compare ifá with your okrika religion ta sí àbúrò ká ni ọ̀dẹ̀ ó ti gbé wèrè ngogo Yétúndé Adélé ó ń béèrè lọ́wọ́ tèmi ẹ máa wọ àwọn èèyàn ṣe rí tí ò bá ń ṣe àwọn irúnmọlẹ̀ tí ò bá ń ṣe àwọn òrìṣà tó ní kí n jáde ó láwọn kan tí mo máa ń pàdé lórí Facebook yìí máa wá wò pé ṣé ọpọlọ ẹja ló kó sínú ọpọlọ wọn ni because the way tó ṣe máa béèrè àwọn question wọn ó máa Ọlọ́run Ṣùbẹ́rù Yéwándé Adélẹ̀yẹ ó ń béèrè wípé ta ni ẹ̀là nínú ifá bóyá wọ́n ti gbé ngogo àbó ti bá àwọn babaláwo onísyncretism sọnù bó ti bá wọn pàdé wọ́n ti sọ fún wípé Jésù ló ń jẹ́là Ṣùbẹ́rù Jésù tí ò rí in the first place tí ò ní origin in the first place tí oh my gosh má worry ìwọ kọ́ ni mò ń bá wí so bí mo ṣe ń sọ lọ gbogbo nǹkan tí ẹja nídìí nínú omi òun ni Elédùmarè ti provide fún ẹja tí wọ́n bá ti ju ìwọ̀n sínú omi báyìí pam ẹja máa wá ṣojú kòkòrò they can't ask question at all Yéwándé Adéilẹ̀ cannot ask me question èèyàn ò lè wá síbi kó wá bú Ògún kó bú Ọbàtálá kó ìgbà ẹ ló máa wá béèrè question ó yẹ kí ọpọlọ yín ti mọ̀ wípé question wèrè ló ń béèrè based on nǹkan wèrè tó ti kó sí lọ́pọlọ so kò lè béèrè question lọ́wọ́ tèmi kó lọ máa báwọn babaláwo tó ti fi syncretism báyé wọn jẹ́ kó lọ máa bá wọn kó lọ máa túmọ̀ ẹ̀ fún so bí mo ṣe ń sọ tó bá ti ju ìwọ̀n sínú odò báyìí ẹja máa gbé orí sókè kò pé oúnjẹ ilé fine jọ oúnjẹ mi tó wà nílé wọn bá gbé ẹja bá di kíni a bá kúrò ní omi a bá di pípa a bá di jíjẹ òun ni ọ̀rọ̀ wa ní Nàìjíríà àsèhó òun ni ọ̀rọ̀ wa nílẹ̀ kóòtù ojíire àsèhó ọjọ́ tá bá ti mọ̀ yẹ tá ti mọ̀ wípé
bí ọ̀rọ̀ wa bí ẹja ni wá. Ọ̀rọ̀ wa bí ni pé gbogbo nǹkan tí Elédùmarè fẹ́ ká jẹ́ kó ta need ó ti pèsè fún wa. Ọjọ́ yẹn la máa bẹ̀rẹ̀ sí ní jí, and ọjọ́ yẹn àwọn tó ti jí pọ̀ o, àwọn tó ti ń jí pọ̀ o. Ọjọ́ yẹn ni ẹ máa tó mọ̀ wípé Yéwándé máa ṣe tiẹ̀ lọ. Mi tí kò yẹ kí máa pè é Yéwándé gan mọ́, mo fún ẹ lórúkọ látẹ̀ní, ò ń ṣe Yéwándé, ọmọ àlè ni ó máa ń bú ìrandíran ẹ̀. So ò lè jẹ́ Yéwándé torí pé the meaning of Yéwándé òun ni ìyá tó ti kú tó ti lọ tó tún wá padà wá. Kò sírú concept yẹ nínú ìwé wèrè tẹ́ ń kó kiri, kò sí nǹkan tó ń jẹ́ Yéwándé nínú Bíbélì. So Esther àbí Abigail ló yẹ kó máa jẹ́. Ṣó ti yé ẹ? So bá kọ anything, I'm not going to read your comment anymore. So ìjọ tí gbogbo wa tá bá wá understand pé nǹkan tá a ní ó tó wa, àwa kọ́kọ́ padà lọ sí ìbẹ̀rẹ̀ wa. Torá lè re lórí ẹgbàgbé bó ṣe ṣẹlẹ̀. Wọ́n ní amúkun ẹrù ẹwọ́ òkè ló ń wò, má wòkè, ìsàlẹ̀ ni. Because ilé tó jẹ́ wípé ó wó, ilé alájà púpọ̀ tó wó due to the fact wípé foundation ẹ ò dá. Tẹ́ ẹ bá re lórí, tẹ́ wá tún wá kọ́ ilé mi lé lórí, yóò tún wó ni. So ilé tó ti wó yẹ, ẹ wá yọ gbogbo nǹkan tó wà lórí, ẹ yọ kó, ẹ wá lọ ṣe foundation gidi, ẹ lọ bẹ̀rẹ̀ foundation gidi níbẹ̀. Lẹ́ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní kọ́lé yẹ. If you don't go back to your roots, tẹ́ ẹ bá padà sí ẹsẹ̀ àárọ̀ yín, ẹ bá padà sí ọ̀dọ̀ àwọn baba ńlá bàbá yín. Ẹ mọ slang tó ń pè ní dey play yẹ. Middle name yín mi ní sọ jù bẹ́ẹ̀ lọ lórí ètò yìí. Ẹ̀yin ìyá mi àtẹ̀yin bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé tẹ́ join mi lórí ètò lẹ́ni. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá tí share show, ẹ̀yin ọmọ kóòtù òjire, ẹ̀yin ọmọ rúnmọlẹ̀, ẹ̀yin tí ẹ̀jẹ̀ àwọn rúnmọlẹ̀ tó ń flow nínú vein yẹn, ẹ̀yin ọmọ ọkọ tẹ́ kì í ṣe ọmọ àlè bíi Abigail tó pèrè ẹ̀ ní Yétúndé. Ẹ bá wa share show yẹ, bá wa jù sínú group yín. Láṣẹ Ifá, láṣẹ Elédùmarè. Ọ̀sẹ̀ tuntun tí a mú yìí, lágbára àṣẹ Elédùmarè, ọ̀sẹ̀ rí, ọ̀sẹ̀ ayọ̀ ló á jẹ́ fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà, tẹ́ wà nílùú hílàhílo, ìlú tí ò ní fọkànbalẹ̀. Àwítán àwọn wèrè kan wá síbí wá ní come to Nigeria. Ẹ̀yin lẹ máa rí nǹkan tẹ́ máa fi come to Nigeria. Irú èmi nsìn tí a bá gba Yorùbá nation, ẹ jẹ́ n sọ fún yín wá. Tá a bá gba Yorùbá nation tàbí kí Nàìjíríà di regional, tẹ́ bá ń gbọ́ bye bye to jati òun ní Nàìjíríà. Ọlọ́run má jẹ́ rí nǹkan tí màá fi wá tí òǹgbẹ Áfríkà tí òǹgbẹ Áfríkà tó bá wù mí tó ń gbẹ mí, màá lọ sáwọn other African country instead of kí n wá sí Nàìjíríà. Màá anything tójú mi bá rí bẹ́ẹ̀ màá fara mọ́ torí pé kí ni kì í ṣe ìlú mi. Ṣó ti yé yín? Ṣó ti yé yín? So gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo come to Nigeria, family yín tó wà labroad ló máa come to Nigeria. Gbogbo family yín tó wà labroad, gbogbo wọn ló máa come to Nigeria. Tí wọn ò ní ráyè padà wá mọ́. Ẹ̀yin wèrè tó jẹ́ wípé tẹ́ bá rí opportunity láti lọ sí Cotonou lẹ́lẹ́bẹ̀ àbí kẹ́ relocate lọ sí Togo lẹ́lẹ́bẹ̀ yẹ, ẹ máa sá lọ bẹ̀ ni. Ẹ rí àwọn èèyàn tó ń sòótọ́ ọ̀rọ̀ fún yín, ẹ ń sọ come to Nigeria. Ẹ̀yin tó jẹ́ wọ́n Nigeria lẹ́ ń ṣe, ẹ continue. Ẹ rí bó ṣe rí, ìgòbẹ̀tà orí ìgòbẹ̀tà orí ìbẹ̀lẹ̀ sùn sí. A lè sọ pé Jésù ò dé tẹ́lẹ̀tẹ́lẹ̀, a sọ pé orí ìbẹ̀lẹ̀ sùn sí tí Jésù ò fi dé. Jésù ò lè dé, ẹ má tanra yín, torí ẹ̀ làwọn òyìnbó ìṣèbá yín fi déètì sí. Ẹ̀yin tèmi, a ní rí jù báyìí lọ. Láṣẹ Ifá, láṣẹ Olódùmarè. Elédùmarè aṣọ́wájú ọ̀sẹ̀ tá a mú yìí lọ. A tún máa wá gbé nǹkan tuntun míì, a tún gbé wá fún yín. Ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin ìyá mi àtẹ̀yin bàbá mi. Gbogbo àwọn stupid tó wà lórí ibi, èmi ò ní blọ́ọ̀kì wọn o. Mi ò ní blọ́ọ̀kì wọn mọ́. Mi ò dẹ̀ ní, ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi response wọn, ẹ bá mi máa fún wọn back to back.
but gbogbo ọ̀rọ̀ yín tẹ́ ń sọ tí ò make sense máa wá fi máa ṣe show fún yín. Ayé Jésù ti bàjẹ́ lọ́wọ́ tèmi ní ọdún 2024 yìí. Allahu yẹ ayé ẹ̀ ti bàjẹ́ láti 2023, so ó máa continue. Muhammadu, Ànábì Muhammadu yẹ one chance ni yẹ ti wò lọ́wọ́ mi. So nǹkan tó bá wù yín ẹ ṣe, nǹkan tó bá wù yín ẹ ṣe, because wọ́n lè wá máa gbé orúkọ burúkú yìí kó wá fi máa tàn àwọn èèyàn wa, kó máa fi máa tàn wọ́n jẹ látọdún nọ̀mínú ẹ̀ tá a dẹ̀ rí changes táwọn èèyàn wa dẹ̀ ṣe continue. Kí ló dé? Kí ló dé? Àwọn òyìnbó yìí lọ sọ fún yín wípé ẹ jẹ́ n sọ̀kọ́ táwọn òyìnbó sọ fún yín, àwọn tó gbé nonsense wá pé wọ́n ní wèrè òun ló máa ń ṣe nǹkan kan tó máa continue láti máa ṣe nǹkan kan the same way tí ó dẹ̀ rí yàtọ̀, tó dẹ̀ expect ìyàtọ̀. Òun expect ìyàtọ̀, òun ṣe aláwakíbá ayé ò dá, instead of káyé ẹ̀dá kó tún bàjẹ́ ni. Ṣé kò tí ì define wèrè fún yín báyìí? Ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi. Mo rí bàbá kan tí wọ́n compliment irun mi. Ẹ ṣé o, ọlá àwọn what my irúnmọlẹ̀ gave me, bí àwọn àṣà kan wá ní my mama gave me, my ancestors gave me. Ẹ ṣé mo dúpẹ́ o, a máa rí yín bá o láṣẹ Ifá, láṣẹ Olódùmarè. Ire o.